Yorùbá ló láṣà, Yorùbá ló láṣà. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà. Yo 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 ọmọ Yorùbá. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Àkàndé adé yàrá ṣe ní arápálá. Ètò Yorùbá máa lọ láṣà ẹ̀kọ́. Bíbí ilé kò ṣe kóra o àkàndé. Ọmọ Yorùbá máa lọ ní ẹ̀ṣẹ̀. Káàdì yẹ́rì sí alákọ̀ọ́lé tiwọn. Àwọn lè kọ́ lọ́yà tiwọn ni o. Lórí ètò Glory FM ní Manchester. Ìyẹn ní United Kingdom pàápàá. Ìyá ètò ṣáàbì bùkún àti lẹ́nu. Yorùbá ló láṣà, Yorùbá ló láṣà. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà. Yo 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 ọmọ Yorùbá. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Àwọn ọ̀rọ̀ tó fún mi ní ìmọ̀ tó fún mi lọ́gbọ́n. Ó fẹ́ tajà bó fẹ́ ra ó fẹ́ polówó. A máa polówó ohun tí ó ń ta ìyá ẹja. Sórí gbogbo tí ó ń ta yẹn, ṣe la máa jẹ sówó, a máa jẹ sọ́lá. Bọ́lá bèbí àti tẹ̀wọ̀ ló fẹ́ Manchester United Kingdom. Bó ṣe wà ní o, àwa lọ́la ṣáwá, ẹ jẹ́ ká pè é lárugẹ. Gbogbo bí kíbi tọ̀bọ̀ Yorùbá lè wà. Àwa lọ́la ṣáwá, ẹ jẹ́ ká pè é lárugẹ. Ẹ jẹ́ ká pè é lárugẹ. Ẹ jẹ́ ká pè é lárugẹ. Bí kíbi tọ̀bọ̀ Yorùbá lè wà. Àwa lọ́la ṣáwá, ẹ jẹ́ ká pè é lárugẹ. Wọ́n ní kẹ́gbọ́n dáadáa, kẹ́gbọ́n dáadáa, kẹ́gbọ́n dáadáa, kẹ́gbọ́n dáadáa, kẹ́gbọ́n dáadáa, kẹ́gbọ́n dáadáa. Yorùbá ló láṣọ, kẹ́gbọ́n dáadáa, wọ́n ṣe láṣọ, kẹ́gbọ́n dáadáa, wọ́n ṣe láṣọ, kẹ́gbọ́n dáadáa ló láṣọ, kẹ́gbọ́n Yorùbá ló láṣọ, kẹ́gbọ́n ló láṣọ, kẹ́gbọ́n 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 dáadáa, kẹ́gbọ́n gbọ́. Àwa ń tẹ̀ sí kí. Àwa ń jẹun sáàbò tí a ègbèlè sùn. Èyí jẹ́ sí kí tí a kò parí sùn. Ó ti dún, ó ti dún. Ìṣẹ́ni méjì inú pọ̀pọ̀ wá ṣẹ́jú. Ó bá dùn ìlọsẹ̀ pọ̀pọ̀ ká tó ra wa. Ẹjọ́ ìlú England tóbi. Ẹ jẹ́ ká gbọ́ra wa yíká. Ó dùn ìlọsẹ̀ tó pọ̀ ká tún pàdé. Ẹ ṣé. Thank you. Tẹ́gbọ́n Glory FM, Manchester United Kingdom, Bukola Ajitẹ̀rù, alólùdarí ètò yìí, ẹ̀yìn tí gbọ́ kan. Tó ipá tó borí gbogbo ayé pátápátá àdìmúlà ọkọ ọ̀run adífálà ọlọ́run tó mọ ọ̀la kọ́la ó tó dé olórí ayé ìbẹ̀rẹ̀ ohun gbogbo pátápátá ọlá ọlọ́run tó ti mọ̀ wá tó mọ̀ wá tó sì ti mọ̀ ń tá dà òun là ń fi ìbà fún ẹni ìṣáájú ni ọlọ́run tí ó máa bẹ nígbà tí ò bá ní sùn kò mọ́ arógundádé kúkú ni bàbá mi bó bá ti gbọ́rọ̀ ogun báyìí yóò sì gbé adé lé orí yóò wá mọ yan fandafanda lọ́bẹ̀ pé tó mo dé o ǹgbọ́n bá wá gbìjọ onítọ̀hún fúnra rẹ̀ ẹni tí bàbá mi ń gbìjà wà mọ́ nítò adẹ́dá wọn ò máa ń rí tó báyìí ọlọ́run yóò sì gbìjọ onítọ̀hún yóò sì dúró ti pé tó èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí òṣùbà yín rèé o akínyín orúkọ yín la fi dágbére lọ́sẹ̀ tó kọjá a tún gbóṣùbà fún adẹ́dá
ẹlẹ́dàá ọlọ́run ọ̀run elédùmarè wípé tó a tún ti dé bá a ṣe ń dé o ètò Yorùbá ló làṣà ó tún ti wọlé kẹ ẹ̀yin náà lẹ sọ pé ọmọdé tó bá júbà ó di dandan kó pẹ́ kó gbó kó tọ́ bàbá wa ti júbà ọlọ́run wájú ká júbà gbogbo ẹ̀yin èèyàn náà torí pé ọlọ́run fúnra ara rẹ̀ ló mọ wá mo júbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jù mí ẹ̀yin tí mo tó àtẹ̀yin tí mo tó gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin èèyàn wájú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ ti ń bẹ káwọ́ tiẹ̀ tó mọ́ lálàápá àti ẹ̀fẹ́ mọ́ sọ̀rọ̀ mo ní tò iwájú lọ̀pẹ́ ibi tí oníkálukú mọ̀ rí sí o mo júbà gbogbo ẹ̀yin èèyàn táṣà àti ṣe Yorùbá tó ti sọ di ẹni gíga tó ti gbé débi tó ga mo júbà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà mo ní ìró ayọ̀ ni ó mọ̀ ró nílé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Elédùmarè tó mo tún kí yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí adẹ́dàá fúnra ara rẹ̀ fọwọ́ sí tó gbé kalẹ̀ fún ìgbéga àṣà ìṣe ẹwà ògo ilẹ̀ Yorùbá èmi á máa wí lórí ètò ìmọ̀ ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá mi lọ́mọ káàárọ̀ òjíire kò bá jáde àgbọn bí n bá ti wẹ̀ báyìí bí n bá fi para déédéé ló ṣe èmi ò nílò kí n mọ sáré wọ́sẹ̀ káàkiri Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ mo sì mọ́ dúpẹ́ adúláwọ̀ ló ṣe mí Ọlọ́run mo dúpẹ́ tèmi o ṣeun Bùkọ́lá Ajítárù mo lèmi ń jẹ́ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ David pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà èmi ni atọ́kùn ètò Yorùbá ló làṣà Ọlọ́run fún ara rẹ̀ ló gbé mi kalẹ̀ sí iléeṣẹ́ glowfm.com nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom ètò tá a gbé kalẹ̀ Ọlọ́run náà ni ó bá wa pèsè ìfẹ́ Ọlọ́run ìfẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun náà la ṣe ń ṣe òun la ṣe ń dún àárọ̀ tá a sì ń lọ síwájú lágbára dẹ́dà ìdààmú ò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa ò láṣẹ ọba òkè tó èmi lèmi ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà nílé lóko lẹ́yìn odi n ò gbọ́dọ̀ mọ̀rọ̀ àlọ́ yìí torí tí wọn ò bá rọ kò ní í dáa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà oṣù kẹfà oṣù keje ọdún tó kọjá la bẹ̀rẹ̀ ètò Yorùbá ló làṣà tí gbogbo èèyàn mọ̀ oṣù tí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ sí oṣù Agẹmọ oṣù keje la bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà látìgbà náà ni mo ti ń ní àlejò agbáṣàgà pàtàkì wa lónìí kẹ́rí bí má ti lé wọn báyìí wọ́n sùn tó yọ̀ bọ́ ọ ni ìgbà kan ti ẹ̀wà tí wọ́n ní tò àwọn ti bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà torí tèmi o kí ni àwẹ̀ àtàdúrà ìwà dálé lórí wọ́n ní ti gbàgbé ni kí n lè gbàgbé pé obìnrin mọ́ bí mímọ́ kí la dé èmi náà wá ní tọ̀ kò lè ẹ̀yẹ tẹramáwé àtàdúrà àti kẹ́mi lè gbàgbé èmi náà wá ti tẹramáwé àtàdúrà mi fún dọ́tọ́ náà ti kọpẹ́ ẹ̀wà sórí ètò mo wá dẹ wọn ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà mo dẹ wọn àwọn n ò ní túdì tí mo ṣe o àmọ́ àlejò mi àwọn lẹ ti rí lórí ètò wa ètò yín ẹ má gbàgbé lórí ètò Yorùbá ló làṣà abala mẹ́ta gbòógì la ní lórí ètò yìí abala àkọ́kọ́ ni abala orírun wa abala yìí ni àwọn àlejò agbáṣàgà pàtàkì ni wọ́n ti máa ń darapọ̀ mọ́ wa tí wọ́n máa bá wa fọ̀rọ̀ jomi tó rọrùn lórí àṣà àti ṣe Yorùbá fún gbogbo oríṣiríṣi àkòrí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìgbéga ibi tá a ti ṣẹ̀ wá abala ẹlẹ́ẹ̀kejì ni abala kíkanjú abala yìí ni ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ràn níbi tẹ́ ti ní àǹfààní láti pè wá kẹ́ ẹ mú ìbéèrè bẹ́ẹ̀ bá sì ti jẹ ẹ̀bùn wa ká fún yín lẹ́bùn abala ẹlẹ́ẹ̀kẹta wá ní abala àmúyẹ níbi tí gbogbo àwọn èèyàn tí àṣà àti ṣe Yorùbá ti sọ di ẹni gíga ti máa ń darapọ̀ mọ́ wa lórílẹ̀‐èdè wa nílùú orílẹ̀‐èdè Nàìjíríà lọ́hùn àti káàkiri àgbáńlá ayé kódà àwọn ládéládé àwọn olórí àwọn ọ̀jọ̀kúrò ọmọ darapọ̀ mọ́ wa ń bẹ̀ tó ẹ̀yin àgbà náà lẹ́ni pé bẹ́ẹ̀ yàn ọmọdé bá dúpẹ́ orí àná ó di dandan kó rò mìíràn gbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tó lọ́rùn mọ̀ àwọn ni wọ́n máa ń ní báwọn èèyàn bá ṣàtìjẹ̀bù lábala kíkanjú láti orílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ̀rún 2 náírà ni wọ́n mọ́ fún ẹni bẹ́ẹ̀ wọ́n bá ti lè gbà béèrè wa wọ́n sì ní amọ̀polówó àwọn ṣùgbọ́n adẹ́dà mọ̀ wọ́n lágbára adẹ́dà ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ká tún dúpẹ́ mo wí fún yín lọ́sẹ̀ tó kọjá mo ní àwọn èèyàn kan wọ́n ṣe oore fún wa wọ́n nítò lórí ètò Yorùbá ló làṣà kásẹ̀ẹ̀tì ká mọ oko fáwọn èèyàn ìránṣẹ́ Ọlọ́run pàtàkì adéèrè wọ́n ṣẹ̀ ṣe àwo yìí wọ́n ní ká máa fún gbogbo àwọn àlejò wa àti pé torí pé ní ayẹyẹ ọdún àjíǹde ta tún wá ń ṣe èèyàn méjì tó bá kọ́kọ́ pè wá wọ́n ní àǹfààní láti gba kásẹ̀ẹ̀tì àwo yìí lọ́fẹ̀ẹ́ lófò pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà ìjọ Freedom Arena ti orílẹ̀-èdè yìí àwọn náà tó fún wa ní àwọn kásẹ̀ẹ̀tì pẹ̀tò ẹ mọ gbáwọn ọ̀rọ̀ Yorùbá pọ́ńbélé ní gbogbo ẹ̀
kẹ́ ẹ mọ́ gbọ́ kó mọ́ ṣiṣẹ́ fún yín ó sì mọ́ ṣiṣẹ́ ìyanu tó adúpẹ́ pé òkun lágbára láwùrábí kò ní wọ́n wá kò sì ní mo ti dé bí mo ṣe ń dé àlejò mi mo ṣáà ń yọ wọn wò yìí bí mo ti ń wò wọn mo ṣe ń rẹ́rìn mo ní ẹ̀yin ṣé sáà ti gbà àwẹ̀ wá o àwẹ̀ èbó ni ṣé ẹ ti gbà wá ẹ ti gbà wá torí ká béèrè dáadáa lórí ètò Yorùbá ló láṣà lè ṣe èbó yín o torí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ díẹ̀ èbó ni àwọn èbó ẹ̀rìmọ̀ lè sọ lónìí fún wákàtí kan gbáko ẹ gbà èbó àmì àṣẹ. tó àlejò agbáṣàgà mi pàtàkì Sàràkí ìlú ni wọ́n ojú ni wọ́n mọ̀ kí n ṣe àìmọ̀ fún olóko ẹni iwájú ni wọ́n adẹ́dọ̀wà ní sanwó-dèrò ẹ̀yìn kódà gbogbo wa pátápátá ni wọ́n máa ń kó jẹ èmi fúnra mi mo rántí ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò Yorùbá ló láṣà ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún wa kì í ṣe kìrèmí n ò gbọ́dọ̀ kí n máa fi gbogbo ẹnu sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n adẹ́dàá rí pé ojoojúmọ́ ni mò ń súre tí mo sì ń ṣàdúrà ẹ ṣeun gbogbo àwọn àdúró tí kódà ń tẹ̀ ń wò lẹ́yìn wa tó kàn rí gerege ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ wọn ni adúpẹ́ o a máa rí ní bá láṣẹ Elédùmarè àgbàlagbà ni wọ́n nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom Ọlọ́run wà ní sọ yín di ìwé yìí kódà olùfilọ́lẹ̀ àti ààrẹ ẹgbẹ́ adúláwọ̀ oníṣòwò gbogbo àwọn oníṣòwò tó jẹ́ adúláwọ̀ nílùú Manchester ń bì àwọn ni wọ́n gbé ìgbìmọ̀ ìkàlẹ̀ tó eléyìí o ẹjẹ́ àkóra wa jọ ṣé gbúgbúrú ni wọ́n ń tà ní ṣé ìrẹsì ni wọ́n ń tà ní kí ni wọ́n mọ̀ ọ́n ṣe sákàrà ló mọ̀ ọ́n ṣe ẹjẹ́ àkóra wa jọ fún ìlọsíwájú adẹ́dà tí wàá ṣe wípé ìránṣẹ́ Ọlọ́run tún ní nítorí ẹ tún létò tẹ́ ẹ fi ń ya àwọn ọjọ́ díẹ̀ sọ́tọ̀ láàrin ọdún pé ká ṣàmọ̀ ẹ̀yìn Ọlọ́run ni àní nǹkan ní ìta fẹ́ ṣe láwọn ọjọ́ yìí ju ká ṣàmọ̀ ẹ̀yìn Ọlọ́run lọ ni. tó alàgbà mi pàtàkì Oyèdèjì Àrẹ̀mú Oyèwọ̀bí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ẹ rí bó ti dùn lẹ́nu mi èmi fẹ́ràn ọkọ Yorùbá tó bá nítumọ̀ Oyèdèjì Àrẹ̀mú Oyèwọ̀bí ọlọ́mọdé àjò kọ̀kọ̀kọ̀ ẹ kí àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. ẹ kúrò lẹ́wọ̀n àdúpẹ́ lọ́wọ́ náà adẹ́dà ṣe tó fún wa lórí ọ̀fẹ́ àti wá síbí ìgbàlè ni lóòtítọ́ wọ́n ti bá mi sọ̀rọ̀ ẹ ti pẹ́. ó sì ẹ̀dá bẹ́ẹ̀ but mo ti mú yín ìkànnù ànílẹ̀ ní ọlọ́pàá èbó mo fẹ́ ṣe fún yín èmi ò mú yín ẹ̀dín tẹ̀tẹ̀. ẹ má bínú sí wa ó ti bọ́ra ní. ọlọ́pàá èbó ẹ̀dáàmù ó dẹ́lẹ̀ kejì ìdánwò. ìdánwò tó fún wa ní ìdílé ká má sóyè. Ọlọ́run adé fún wa ṣe. àmì àṣẹ àmì àṣẹ. ẹ ṣeun bàbá àmì àṣẹ ẹ ṣeun adúpẹ́. ẹ máa tẹ̀síwájú lágbára Ọlọ́run. àmì àṣẹ àmì àṣẹ. ìdílé ẹ bá ṣe náà Ọlọ́run àtúgbò yìí gẹ́gẹ́. àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣeun bàbá mi mo dúpẹ́. ṣé ẹ rí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá lórí àṣà àkókò ti mọ̀ yín kò sẹ́ni tó fẹ́ ṣayẹyẹ nílùú Manchester tí ò ní gbọ́dọ̀ yín kọjá bóyá fún ìwé ìpè ẹni sáyẹyẹ wọn ṣàjọ̀dọ̀ yín ní ṣá àti mọṣẹ́ tẹ̀ ń ṣe ìlú mọ̀ọ́ká. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun. pé ìkọ̀tọ́ mọ̀ wá sí. aláṣẹ glory parent ẹ̀yin náà lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni adẹ́dà ṣeun. Ọlọ́run ṣeun adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé wá ní lórí ètò Yorùbá ló láṣà a ní nǹkan kan tá a mọ̀ ń ṣe fún gbogbo àlejò agbáṣàgà wa pàtàkì. ìbéèrè àkọ́kọ́ tá a mọ̀ ń béèrè ni pé tó ibi tí ẹ ti ṣẹ̀ wá kó tó di pa débì ìlú yín nílẹ̀ Yorùbá náà ẹ dákun ẹ̀ náà bẹ̀ fún wa ọmọ ìlú wo gan ni. wọ́n ṣe máa ń sọ wọ́n á nílùú bàbá èèyàn ìlú èèyàn. bẹ́ẹ̀ bàbá tó bí mi ọmọ Mọdákẹ́kẹ́ ni wọ́n. ọmọ Mọdákẹ́kẹ́. so pẹ̀lú bẹ́ẹ̀ sìn dáná ọmọ Mọdákẹ́kẹ́ lè mí náà. ẹ tún ti fẹ́ tó ti fẹ́ jábọ̀ ẹ ti fẹ́ rí dámì. ẹ̀yọ̀dà díẹ̀ ọmọ yẹn màá gbìyànjú láti. ìyá wa ti ní ṣe mo ti múra yín lẹ̀ èmi sì ti múra. àwọn àgbìyànjú díẹ̀ kò lè tán lára ọmọ kó má kú. bẹ́ẹ̀ ó ti dá ẹ bẹ́ẹ̀. ẹ má bínú kó mo kọ̀wé díẹ̀ o. ẹ kọ̀wé fún wa dáadáa lónìí. ibi tí mo wọ Ìbàdàn ni mo gbé. láti kékeré Ìbàdàn àti Èkó àti Kánò àwọn ìlú tí mo gbé dàgbà nìyẹn. ìjọba ẹ̀ṣẹ̀ wá sí lónìí. ṣùgbọ́n mo Mọdákẹ́kẹ́ ní
tó ṣe wá rí lórí ètò wa ní abala orírun wa a mọ́ sọ pé kí àwọn ènìyàn abáṣàgà àlejò abáṣàgà wa kí wọ́n fo mẹ́ta gbòógì kí wọ́n fi júwe ìlú ilẹ̀ Yorùbá tí wọ́n ti wá bí Mọdákẹ́kẹ́ ṣe wà yóò ṣàlàwọn nǹkan kan mẹ́ bóyá oríkì ibẹ̀ ni bóyá aṣọ tí wọ́n máa ń wọ̀ ni bóyá irú iṣẹ́ tí wọ́n fẹ́ràn láti máa ṣe ẹnu mẹ́ta péré náà ní ẹ̀kan náà ń bẹ fún wa. ẹ̀yàn ọ̀dà mi máa gbìyànjú ní bọ̀ máa gbìyànjú nílùú Mọdákẹ́kẹ́ nítorí Mọdákẹ́kẹ́ gan-an máa ń pè wọ́n Mọdákẹ́kẹ́ nílùú Mọdákẹ́kẹ́ ẹ̀kọ́ náà máa ń jẹun bẹ́ẹ̀. ẹ̀kọ́ wọ́n fẹ́ràn ẹ̀kọ́. wọ́n fẹ́ràn ẹ̀kọ́ mo ṣe gbọ́ ni o. Adéda ṣeun sẹ́yìn náà fẹ́ràn ẹ̀kọ́. èmi ò sọ pé mo fẹ́ràn ẹ̀kọ́. ẹ̀yin lẹ bèrè ìbéèrè. ó dà ẹ wo mo ti gbọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kọ orin kan fáwọn ará Mọdákẹ́kẹ́ orin náà máa ń lọ wípé Sàràbàdà ni ẹ lò fún Mọdákẹ́kẹ́ ló ti wá. Sàràbàdà ni ẹ lò fún Mọdákẹ́kẹ́ ló ti wá. orin bẹ́ẹ̀ èmi náà gbé mo dàgbà bá gbọ́ bẹ́ẹ̀ ni. ẹ ti gbìyànjú ó kù kan o èmi ó gbà kẹka lọ́wọ́ yín kẹ tó lọ kò sóòjò oró lónìí. mo gbọ́ ni o pé wọ́n máa ń sin àwọn. èmi ẹ sọ ọmọ Mọdákẹ́kẹ́ mọ́ fọwọ́ gbà mí àlejò wa èmi ò wá láti Mọdákẹ́kẹ́ bó. wọ́n máa ń sin láwọn wọ́n láwọn òòṣà wọn òòṣà kan máa ń sìn bẹ́ẹ̀. àwọn òòṣà akọ̀ráyè àwọn nǹkan tí mo gbọ́ nìyẹn tó bẹ́ẹ̀ mi ṣe mọ́. Adédáṣe tó ẹ kú gbìyànjú inú mi ti ẹ̀ dùn mọ tó múnú mi dùn torí pé mo ra yín mú báyìí. ó ti pẹ́ díẹ̀. ìdí múnú mi dùn gangan. irú ìdánwò yìí ètò ìmọ̀ làágùn nínú afẹ́fẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló ṣàníyàn lóko àtìlẹ́yìn òdì gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá tẹ̀ sì tún ń wò wá lórí Facebook ẹ ṣeun lágbára láwùrábí kò ní sùn wá kò sì ní rẹ̀ wá ẹ ṣeun ẹ kú àdúrótì pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run mú kí gbogbo yín kú iṣẹ́ takuntakun ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pàtàkì gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ ṣeun mo dúpẹ́ lágbára Ọlọ́run ẹ wò wọ́n mọ yànnà náà bí wọ́n ṣe mọ ọdún àwọn ọpẹ́ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ní 0 1 4 2 0 5 8 àti 5. mo lẹ́yìn olólùfẹ́ Yorùbá ló láṣàlẹ́ ní ẹ̀tọ́ atọ́kùn ẹ dákun ẹ sì mọ bá wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè Yorùbá fún kẹ́ ẹ tún fún pè ní ìbò ká gbọ́ dáadáa ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0161 205 8995 tàbí tí alágbèéká èyí tó jẹ́ 079 140 68090 òdo èje ẹ̀sán ọ̀kan ẹ̀rin òdo ẹ̀fà ẹ̀jọ òdo ẹ̀sán àti òdo. tó àlejò mi ká mọ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí àárí ọjọ́ mú tó lókun yín tá a ṣe gbé yín wá sórí ètò Yorùbá ló láṣà lónìí oúnjẹ ilẹ̀ Yorùbá là ń jíròrò lé lórí lóṣù gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ tó bá jẹ má ṣàtìṣe Yorùbá èmi ti wá tọ́jú ọjọ́ yìí pé ta ló lè wá bá wa sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ lónìí bí ìbá ṣẹ̀yìn pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run torí ẹ̀yìn àgbà náà lẹ́bọ̀ lẹ́ni ẹ tí ò bá dáṣọ fún ni tọrùn rẹ̀ là á kọ́kọ́ wò Ọlọ́run ti ṣe ọ̀rọ̀ ọlọ́kọ láya dé ẹ ti ń bẹ́ńbẹ́ ilẹ̀ ti ta sí díẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà èmi sì mọ̀ ya wa kódà àbẹ́yàn bá fẹ́ ṣe oúnjẹ ayẹyẹ oríṣiríṣi á ti mọ̀ wọ́n fúnṣẹ́ wọn ohun mo ṣe ní tò ilé la ti kẹ̀ṣọ́ ròde èmi jẹ́rìí ìyá wa pé bó ṣe wá dàpọ̀ mọ́ tọ̀rọ̀ ọlọ́kọ láya dé o ká pè yín wá sórí ètò tó ẹ̀yin gangan gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ṣe àpèjúwe oúnjẹ ilẹ̀ Yorùbá ẹ ṣàpèjúwe ẹ̀ fáwọn èèyàn bó ṣe wọ́n dún gàngán lọ́rùn èmi ti dún jẹ ìyá wa dáadáa o mo mọ̀. nílẹ̀ Yorùbá aláwọn oúnjẹ kan tó seven, four, àwọn olólùfẹ́ yìí fẹ́ kí yín tọ̀ àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ káàsán ìyá wa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. ẹ fẹ́ kí àlejò wa abala orírun wa la wà. àwọn ń gbọ́ yín o ẹ kí wọn o. ẹ káàsán máa o. yes ma'am. yes ma'am.
Yes, ma. Àmì Yes, ma. àṣẹ. Àmì àṣẹ. Àmì àmì. Ẹ ṣé gan ni. Ẹ ṣeun o ìyá wa, a mọ̀ rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ mọ́ gbàgbé o, àkókò abala kíkanjú ó ti fẹ́ẹ̀ tó. Ẹ mọ̀ múra ìbéèrè wálé, ẹ pè wá kẹ́sì mú ìbéèrè bákòókò bá tó. Ẹ ṣeun o ìyá wa, ẹ ṣeun adúpẹ́ o. Tó àlejò mi, àwọn ìbéèrè táwọn èèyàn ti fi ránṣẹ́ ó pọ̀ lọ ṣúà. Tí mo bá ṣe lónìí àmọ́ adẹ́dọ̀ ó kọ̀ wá mọ̀ ẹ́ ṣe. Ẹ ti yànnàná díẹ̀ lára àwọn oúnjẹ lẹ́yìn. Mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ náà ni wọ́n fi pè pọ̀ lé. Àwọn oúnjẹ tí mo mọ̀ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ pẹ̀lú àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì. Àwọn kan máa ń pè ní wéwọ́. Wéwọ́ ẹ̀sìn ẹ̀gbọ́n Yorùbá. Èyí ò wéwọ́ báyìí. Pẹ̀lú ewédú pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe gbé Ìbàdàn. Àbùlà tún wà náà tẹ́ bá. Àbùlà. Ẹ̀wọ̀n tó dábùlà. Bẹ́ẹ̀ni. Nígbà tó bá mú ewédú àti gbẹ̀gìrì tó kó papọ̀. Tó di lálùpọ̀. Ìyẹn ni gbẹ̀gìrì, ìyẹn ni àbùlà. Téèyàn wá wéwọ́ tó fi ń gbé. Ìyẹn ò ṣe é fi fọ́ọ̀kù àti ọ̀bẹ jẹun. Tó bá fẹ́ ṣèyẹn wà kó irinṣẹ́ sílẹ̀ ni wàá mú. Fọ́ọ̀kù náà síbi amúga nìyẹn. Fọ́ọ̀kì náà èbó lẹ́tún ti sọ ẹ̀. Ọ̀dà. Ìyẹn ọ̀dídínà ilé ọwọ́ gidi ló máa mú jáde. Téèyàn ó fi mọ kó o ti dà bẹ́ẹ̀. Ọbẹ̀ ẹ̀bà àtẹ̀gúsí. Ẹ fẹ́ràn ọyàn náà. Ìyẹn náà lọ. Ó dà bẹ́ẹ̀. Àti ẹ̀fọ́. tó ìyàwó àmú nígbàgbọ́ pé wọ́n ń gbọ́ wá lé bí wọ́n sì ń wò wá lé ẹ ń gbọ́ lẹ́nu bàbá o torí bẹ́ẹ̀ mi bá ní pé tó kẹ́ ẹ fi àtìyàn tèmi àtàmọ́là àti gbẹ̀gìrì àtẹwédú kẹ́ ẹ fi ránṣẹ́ tó a ti rí lára wọn báyìí gbogbo ẹ̀ náà wọ́n sì ń júwe fún wa lé agodo tó ṣe wá rí àlejò mi ìbéèrè tó kàn gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan mo ní pé tó ọ̀rọ̀ lọ́kọláya dé kì í ṣe kìrèmí oúnjẹ ilẹ̀ wa ó sì ní ipa pàtàkì lórí ọ̀rọ̀ lọ́kọláya dé pàápàá jùlọ àwa tá à ń bẹ́ lu èbó ìyàwó mi ebi ń pa baálé mi kí láì dé búrẹ́dì ní bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yìí náà sẹ́yìn ò tiẹ̀ fẹ́ lajú rárá ni baálé mi ẹ fi yún náà ronú ṣé dandan náà ni lójoojúmọ́ kéèyàn ṣàṣe mọ́ínmọ́ kó gúnyán fún yín ní kíní kan ìdí tá a ṣe pè ní wá gangan àmọ́ ká tó bọ́ sórí ìbéèrè o káwọn èèyàn bá lè mọ̀ pé ẹ mọ tẹ̀ ń wí dáadáa gẹ́gẹ́ bí ìrírí yín ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ lẹ́ni ìrírí làgbà ẹ dákun ó ti tó bí ọdún bíi mélòó tẹ́ ti ṣe ìgbéyàwó báyìí ẹ̀yin àti ìyàwó. lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ló máa pé ọdún 22. 22 láti ṣe ìgbéyàwó. Adẹ́dá tó wá dì yín mú débì yóò túbọ̀ mọ wà pẹ̀lú yín òpó ló jẹ́ ilé yín ò ní dàrú láṣẹ Elédùmarè tó bàbá mi ẹ jẹ́ ń bọ́ sí ìbéèrè tí mo ra yán lẹ́ẹ̀kan ipa wo gan ló ń jẹlẹ̀ wa ló ní lórí ọ̀rọ̀ lọ́kọláya dé wípé tó iyán ni o àmàlà ni o ọkọ àtìyàwó ni wá ṣó ṣe é yọ dànù kúrò lórí ọ̀rọ̀ ọ̀rìn àjò ìgbéyàwó ẹ bá wa yànnàná díẹ̀ ń bẹ́ẹ̀ dákun. ọ̀rọ̀ tẹ́ bèrè yìí ó ṣe díẹ̀ nítorí pé kí ni ní téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò tọkọtìyàwó ara àwọn nǹkan téèyàn máa wò ń bẹ̀ níbi táwa tó ti kọ́ wa wá o wọ́n á kọ́ bí ẹ pé tíyàwó ẹ̀ lè dà. wọ́n ṣètọ́wò fẹ́ yìí. wọ́n á pè é sẹ́yìn ní àwọn òbí ọ̀gbẹ́ni Oyèdòkun Sunday ẹ ṣeun ẹkú darapọ̀ sípò wa mo kí kábíyèsí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Láṣà à ń rí yín báyìí lórí Facebook wa lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí tìlú Island ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ kú àdúrótì lórí ètò ìlágbára náà iwájú lọ́pẹ́ ibi tí yín ò mọ̀ rẹ sí o ẹ ṣeun o gbogbo ẹ̀yin èèyàn mi bí mo ṣe ń rí ìyá wa náà mò ń kí yín ẹ káàbọ̀ sórí ètò olórí wọn ń wò wá báyìí ìyá wa wọ́n ń wò yín pé tó ẹdí ń wọ́n tí àrà tí wọ́n fi baálé mi dá lórí ètò Yorùbá Láṣà wọ́n tó délé wọ́n ròyìn fún yín ìyá wa Ọláìdé Oyèwọ̀bí ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣé fún ìfẹ́ tẹ́ darapọ̀ mọ́ wa tó ẹ mọ bọ́rọ̀ yín bọ̀ bàbá mi. níbi táwọn àti wa wọ́n á pè é sẹ́yìn pé ṣé ìyàwó ẹ̀ lè dáná torí bá ṣe máa ń bí ẹni pé wọ́n ṣe wọ́n fẹ́ yàwó rẹ́sítọ́ráǹtì ìdí tó fà á ni pé nílẹ̀ Yorùbá a ti ní ìgbàgbọ́ wípé
tóbìnrin bá ti lè mọ̀ dáná kó dáná tó dáa tó ń jẹ́ pé oúnjẹ ẹ̀ dùn jẹ fọ́kọ ẹ̀ àwọn àǹfààní tó wà ń bẹ pọ̀ gan. ẹ ká wò láti bí ìbáwò pé ọkùnrin tó bàbá tó ń bá dé láti ibi iṣẹ́ òun á bóúnjẹ tó dáa nílé. tó ṣe é wò tó tí ó ṣara lóore kì í ṣe jálùjápọ̀. tó bá ti kúrò níbi iṣẹ́ oúnjẹ yẹn ní ìmọ̀ lálàá pé yóò ti mọ lálàá rẹ̀ láti ibi iṣẹ́ pẹ́tò. oúnjẹ tí ó jẹ́ èrí. gbogbo àwọn nǹkan mìíràn máa fi lọ dá ẹ̀fìn yẹn lẹ̀ oúnjẹ ìyàwó mi fẹ́ lọ jẹ. ìyẹn máa mú ìfẹ́ tó ní síyàwó ẹ̀ á tún jẹ́ kó tún ṣe díẹ̀ sí. torí kí ni. ìyá wa Bọ́lá Àkàndé ẹ ṣeun ẹ kò darapọ̀ mọ́ wa ìyá wa Mary Ọlájùmọ̀kẹ́ ẹ ṣeun mo ń gbọ́ yín o. ara àwọn àǹfààní pé tó dáa kí obìnrin mọ oúnjẹ tì ní. ìkejì ni pé ó tún máa jẹ́ kí àti náwó wọn nílé á tún wálẹ̀ díẹ̀. nígbà tó jẹ́ pé tóbìnrin bá ti mú oúnjẹ sè tó jẹ́ oúnjẹ ìlú wa tí ọkọ lè jẹ. owó tó yẹ kán ná ní síta owó yẹn á bọ́ sínú ilé. ara nǹkan tí á tún jẹ́ kí ọkọ àwòrán ẹgbẹ̀rún. wọn ò ní mọ owó wọn rà pápánu káàkiri títì. èmi tí mo tún fò èbó yín lónìí ọ̀gá mi ti ṣẹ́jú pé kí n ṣàfihàn ilẹ̀ torí ó dàbí ẹni pé kò sí bí ọgbọ́n tá a fẹ́ dá. ọpọlọ gbé lọ bẹ́ẹ̀ á tún jẹ́ kí wò pa obìnrin yìí ó máa mi ṣọ́wó náà dáadáa torí kì ní. ìkẹta ni pé ó tún jẹ́ káwọn àwọn ọmọ wa náà tún mọ àṣà. torí obìnrin tó bá mú oúnjẹ dá àwọn ọmọ tó bá bí náà á tọ́ wọn sọ́nà àwọn ẹ̀ náà á dàgbà wọn á tún mú oúnjẹ ẹ̀ náà tún dá fáwọn. àwọn náà gbé lọ ilé ọkọ wọn bó sì jọkùnrin náà yóò ṣàǹfààní fún wọn. ara àwọn àǹfààní tó wà tó dáa kí obìnrin mọ oúnjẹ sè tó dáa nìyẹn nílẹ̀ Yorùbá. ó sì pọ̀ náà nítorí àsìkò. ẹ ti yànnà kódà àwọn ètò ẹ̀yànnà náà èmi mọ̀ pé gbogbo àwọn baálé wa ló fẹ́ràn àti mọ̀ fowó pamọ́ bó tiẹ̀ jẹ́yìn nìkan lọ́pọ̀lọpọ̀ yìí gbọ́. èmi bàbá mò ń kí yín ní o gbogbo ẹ̀yin baálé wa ẹ ṣeun adé lọ́lọ́run ṣe yín ọ̀rọ̀ tó bá di jọ mọ́ fowó pamọ́. àfi pamọ́ náà síbẹ̀ yìí náà la fi ń tọ́jú. ó náà mò ń sọ pé tò bó bá ti di pé tó ìyàwó yín bá ti mú oúnjẹ sè ẹ fẹ́ràn láti mọ fowó pamọ́. ó jẹ́ pé àfowó pamọ́ o owó tó yẹ ká fi sábẹ́ ra nǹkan mìíràn níta lẹ́bà wa. ó fàyà jẹsẹ́kù lẹ̀ ó lábá yín tọ́jú ẹ̀yin sì fẹ́ràn irú nǹkan báwọn. èmi mo ń gbọ́ níyìn fún gbogbo ẹ̀yin bàbá wa bó ti ẹ̀jẹ̀ kan mú bọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn baálé wa ni wọ́n gbọ́yìn wọ́n sì dì mú pé. ìgbà tí mo tún rántí sí ni pé kò tó fàyè lẹ̀ fún àgbèrè. torí tí obìnrin bá mú oúnjẹ sè ìyá wa ẹ dákun ẹ bá dáná ta fún kọ tó ṣe tó kò sí bó ṣe lè ṣe tí lágbéyàwó tiẹ̀ mọ́ ṣe o a ní ní odò tí ìyàwó mi má padà sí. bàbá tó ẹgbẹ́ àṣọ òtítọ́ fún ara wa. àlejò akọ́ṣàgà mi ẹ wo wọ́n ti tún iṣu désàlẹ̀ kòkò wọ́n ní tó oúnjẹ gidi a máa dín àgbèrè kù. tó bá mọ̀ pé o fẹ́ fọ́kọ nílẹ̀ Yorùbá tó dé àbí òun wọ́kọ lọ́wọ́ sìn lọ́kọ bọ́n ṣe ń dáná ó ṣe pàtàkì torí ìwọ tó rọ̀ bá ọkọ mi náà tá a dáná yẹn dáadáa tó bá ti mọ̀ ọ́ jẹ. àwọn ẹ̀fọ́ eléwé tẹlẹ́ja kíká tó jẹ́ pé láti bí wọ́n bá ti ń ṣílẹ̀kùn báyìí wọ́n ti bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ní èyí ó ti mọ̀ ọ̀rọ̀ láti fi ṣe kò nílò láti délé náà. ó ti mọ̀ pé tó máa fi dé nìkan tó wọ́n gbà lórí táwọn. pé mo jẹ́ yẹn tí mo ní tẹ́nítẹ́ní tèkísà ń ta àtàn tó adẹ́dà ṣeun. tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin tó ń bẹ wájú mi táwọn èèyàn fi ránṣẹ́ sí wa ni pé wọ́n ní ìjẹ́ ó ṣeé ṣe fún àwọn obìnrin láti fi oúnjẹ ilẹ̀ wa gidi láti fi ṣe kọ́kọ́rọ́ tá a lè fi ṣílẹ̀kùn. bí ọjọ́ bíi mélòó sẹ́yìn èmi àti ìyá mi kan jọ ń sọ̀rọ̀ wọ́n wá ń ṣàlàyé fún mi pé tó ara àwọn kọ́kọ́rọ́ tàwọn táwọn fi mọ́ ṣílẹ̀kùn lọ́dọ̀ baálé àwọn oníkúnlẹ̀ wọ́n ní bí baálé àwọn bá ti sọ nǹkan báyìí àwọn sáà ti fi kúnlẹ̀ kẹ́ pé tó ó ní o nígbà bàbá wọn bá wá nílò nǹkan bí baálé àwọn ó ṣe wá ní tó kò sí nǹkan náà nígbà ó jẹ́ káwọn ti fi kúnlẹ̀ gan àwọn ti fi ṣe wọ́n lè ṣe
báwọn bomi fún wọn ìkúnlẹ̀ ni kì í ṣe tọ̀làjú o àmọ́ kọ́kọ́rọ́ tàwọn nù ǹjọ́ ṣeé ṣe ká àwa obìnrin ká fi oúnjẹ ilẹ̀ Yorùbá gidi ṣáà lè fi ṣe kọ́kọ́rọ́ béèyàn bá fẹ́ gba nǹkan tó mo ti gbé yàn àtẹ̀gúsí tó dálẹ̀ baálé mi baálé mi. ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn bàbá wa tá a bá wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní ebi wọnú kọ́rọ̀ mi mi wọ̀ bẹ́ẹ̀ ni. nígbà tí ẹ bá gbé nǹkan tó da síwájú èèyàn tó jẹ́ tán tó fọwọ́ tán ìgbà yẹn gangan ló dáa kó béèrè kan lọ́wọ́ ọkọ ẹ̀ àsìkò yẹn ó fẹ́ súre ni ó fẹ́ inú ẹ̀ sì ń dùn torí pé nígbà tó bá jẹ iyán àtẹ̀fọ́ àwọn tó jàmàlà àti gbẹ̀gìrì àbí tó jẹ ẹ̀wà àti dòdò nígbà tó bá jẹ bẹ́ẹ̀ tó wá fẹ̀yìntì aya mi kí ló fẹ́ ganan aya mi kí ló fẹ́ àsìkò yẹn gangan ni. ẹ̀yin kò fẹ́ mi ìmoore hàn tó ó ṣeé ṣe kí kéèyàn fi ṣe kọ́kọ́rọ́ nù bàbá mi. ọ̀tẹ̀ tí fi ń ṣe ni. ó ti dà bẹ́ẹ̀. wọ́n ti fi ń ṣe ni nígbà tó bá ti mọ̀ pé gbálẹ̀ ó láìkì irú ọbẹ̀ báyìí. ó fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn oúnjẹ báyìí irú báyìí kó tó dé wà tí o kì í tó béèrè lọ́gbọ́. ìyàwó a máa lọ́gbọ̀n. ṣé máa lò ó ẹwì lórí afẹ́fẹ́ ṣé ìyàwó a máa lò ó ìyàwó ẹ̀ ń gbọ́ wá ní o èmi ò tẹ̀sí rí o àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà ló fi béèrè lọ ṣé ìyàwó a máa lọ́gbọ̀n. nígbà orí ọ̀fẹ́ Ọlọ́run bó ṣe kọ́ máa ń lo oúnjẹ ní máa ń tẹ̀lé oúnjẹ gidi o mi ò ní parọ́ orú ẹ̀ o. ìyàwó ibi tó ṣe dé gàgbà ni wọ́n máa ń tó jẹ mọ́ èmi ni o wọ́n á gbé kúrò nílẹ̀ wọn mẹ́jẹ̀ tán alájẹtán ni wọ́n ti ẹ̀ ní. ó dùn. nígbà tó dùn. oúnjẹ tó bá dùn lẹ́gbẹ́. nígbà tó bá dẹ̀ alájẹtán ni wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ iṣẹ́ kù ni. Ọlọ́run mọ̀ ṣe wá lọ́wọ́ ọ̀kẹ́. nípa bẹ́ẹ̀ ó ṣe é lò dáadáa. tó ìbéèrè tó kàn tó ń bẹ wájú mi ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Láṣà tó bá jẹ́ pé ẹ fẹ́ kí àlejò wa ni àbí ẹ fẹ́ bá wa dá sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0 1 4 2 0 5 8 9 àti 5. ìbéèrè tó kàn tó ń bẹ wájú mi àlejò wa ọ̀rọ̀ lórí pàṣípààrọ̀ oúnjẹ láàrin lọ́kọláya ẹ dákun ẹ bá wa sọ nǹkan kan lé lórí ṣé ká gba ọ̀làjú láàyè pẹ̀tọ̀ baálé mi ìlú èbó la wà ẹ̀yin lè mọ̀ ṣe bí aráàlú èbó ṣé kò wá sí nǹkan míì bẹ́ẹ̀ bá sì jẹ gbẹ̀gìrì tẹ́ ẹ̀ tí ìjàmà ara yóò sì wálẹ̀ baálé mi ẹ dákun ẹ̀yin náà ẹ máa fi búrẹ́dì ẹ máa fa àwọn ewé ẹ máa fi kọ́ra kí lẹ̀yin rí sí ìmọ̀ ẹ dákun. ẹ sọ pé nítorí ìlú tá a wà irú iṣẹ́ tá a ṣe ń lo yìí ò ń ṣe irú iṣẹ́ aago 9 sí aago 5 ìlú òyìnbó ò ní iṣẹ́ ò ní àsìkò kankan àsìkò iṣẹ́ alẹ́ wá iṣẹ́ ọ̀sán wá iṣẹ́ àárọ̀ wá tó bá jẹ́ pé àsìkò ìyọ̀ǹda wà fún ìyàwó láti dáná ó dá kó dáná nù tí ìyọ̀ǹda ò bá sí fún bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọ́n lè fi bí búrẹ́dì dì kankan fi kan lu mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ọgbọ́n ìgbéyàwó pẹ̀tò gbálẹ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pé kó wá dùn ni ó jẹ́ olórí oúnjẹ ẹ ṣeun. kò dá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tásìkò bá sẹ́yìn bá sásìkò táyọ̀ ayò gbà wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan rú ẹ̀ ó yẹ kó máa gbìyànjú láti rí pé mo ṣe oúnjẹ sínú ẹ̀rọ amúnútutù ẹgbẹ́ ń bẹ̀ Ọlọ́run sì kẹwàá pàápàá jùlọ àwa tá à ń bẹ nílùú òyìnbó kò sọ̀rọ̀ tó iná ti lọ béèyàn bá dénú ẹ̀rọ amúnútutù ó ní àǹfààní láti gbé oúnjẹ jáde a sì tún ti ní ká fi ṣe tó jẹ́ pé yóò dàbí ìgbà tá a ṣẹ̀ ṣe é nu tí gbogbo ẹ̀ ó sì àbí bò ní bàbá mi. ara àwọn nǹkan tá a ní nílùú ìlú àǹfààní tá à ń jẹ àtàtìkúta tó wà sí nípa àwọn nǹkan tó wà ń lò síbẹ̀. Adẹ́dà ṣeun tó ìbéèrè tí wọ́n tó fi ránṣẹ́ kì í kúkú ṣe mí bàbá mi àwọn èèyàn náà ló fi ránṣẹ́ wọ́n ní ṣé ipa kan náà ni oúnjẹ ọ̀làjú oúnjẹ èbó àti oúnjẹ ilẹ̀ wa mọ́ ní lára adúláwọ̀ béèyàn bá jẹ ànàmọ́ títí ẹ máa wọ́n gbọ́rọ́gbọ́rọ́. nǹkan tẹ́ sọ àwọn oúnjẹ wa téèyàn bá jẹ ó jẹ́ pé máa ń kàn máa jẹ̀bà nìkan o kó máa jẹ lóríṣiríṣi ó dà gan.
ẹ wọ́n àwọn bí ẹ̀fọ́ yẹn sí. Bẹ́ẹ̀ni. Ẹ̀fọ́ dá lára. Ewé bẹ́ẹ̀. Ewé dá lára. Bẹ́ẹ̀ni. Bíi mọ́ínmọ́ín bíi ẹ̀wà. Gbọ́dọ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n dá lára. Tí wọ́n sì ń ṣe àǹfààní ìlera fún yàn. Àwọn oúnjẹ tá a máa ń rà níta gbogbo ẹ̀kọ́ ni ló dá lára. Ìdíje ju àwọn yẹn gan òtẹ̀ tó wá dà. Fún ìlera wa. Nípa bẹ́ẹ̀ kò ní àwọn oúnjẹ tí ó wá tá a bá jẹ bó ṣe yẹ ká jẹ ara àwọn ẹ̀yà mi yóò bá yá mi. Èbó dé èbó ti gbá nǹkan lẹ̀ ara àwọn kìíní nígbà tẹ́mi ò mọ tó ń bẹ́nu èmi yẹn ṣáárí inú òde Ọlọ́run nìkan la rí inú òde èmi ò rí inú yín báyìí tẹ́ fẹ́ wí nǹkan èmi ò mọ. Èmi nìkan mo fẹ́ sọ. Ẹ̀yin nìkan lẹ mọ̀ wọ́n wá lọ tó gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Yorùbá ló lájà ẹ dákun dábọ̀. Àdọ́kùn ṣe sí mi lé Ọlọ́run ẹ dákun dábọ̀ gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Yorùbá ló lájà kí ni èmi atọ́kùn ṣe mú èmi ń wò ékúkú sáré núròdè Ọlọ́run nìkan lolùmọ̀ràn ọkàn tó ti mọ tí ń bẹ́ẹ̀ tá a fẹ́ rí jáde èmi ò sì mọ̀ ó ní mo ti wá fẹ́ ràn yín lọ́wọ́ nígbà tí wọn ò mọ tí. Ẹ̀yà mi Yorùbá ni. Kí n yá yín Yorùbá nígbà wọn ò sì wá mọ tẹ́ fẹ́ rí àlejò mi ẹ mọ̀ pé ẹja tẹ̀sí. Ó dà ká fìyàn lẹ̀ ká padà wá tó gbogbo ẹ̀yàn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn òdì ojú òpó wa ń bẹ ní ṣíṣí pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà ààrí ọjọ́ mùsùlùkùn àti ṣe abala kíkanjú báyìí wọ́n mọ fọ̀rọ̀ jómi tó rọrùn pẹ̀lú àlejò wa ẹ sì tún ní àǹfààní láti pè wá kẹ́ ẹ mú ìbéèrè ẹ mọ́ gbàgbé pé ẹ̀bùn ń bẹ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pè wá tẹ́ ẹ bá ti pè wá tẹ́ ẹ sì gba ìbéèrè wa àǹfààní àti jẹ ẹ̀bùn wa ó ń bẹ àwọn ìbéèrè wa sì ti ń bẹ ńlẹ̀ ìbéèrè kìíní títí di orí ìkẹwàá ẹ má tó gbangba sùn lóye kódà èní ayẹyẹ ọdún àjíǹde ni mo wí lẹ́ẹ̀kan mo tún kí gbogbo wa pátápátá kú ọdún òní lágbára dẹ́dà ẹ̀mí owó ṣe ọ̀pọ̀ ọdún láyé ìdí tá a ṣe wá ń ṣe ọdún ìta ń ṣayẹyẹ adẹ́dùn jẹ́ kí ìdí náà kó já sófo nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa o tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà abala kíkanjú la wa èmi ò sì mọ fọ̀rọ̀ fún ọmọ bíi jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 0-1-4-1 èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún tàbí kẹ́ ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ òdo èje ẹ̀sán ọ̀kan ẹ̀rin òdo ẹ̀fà ẹ̀jọ òdo ẹ̀sán àti òdo tó bóyá kí n tún sọ lóyìnbó ẹ̀yin náà lẹ fún aláyẹ 01612058995 tàbí kẹ́ ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090. tó bàbá mi èmi lè ní jẹ́ kódà èmi gan ti ń wò báyìí torí ẹ ti fẹ́ ṣe é níṣe pé inú ojú yín kódà gbogbo àwọn èèyàn sì mọ̀ lónìí pé lọ́sẹ̀ tó kọjá. ẹ̀yin ọjọ́ àjíǹde Jésù ẹ̀jẹ̀ àrùn Jésù mọ̀. ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìyá wa tí wọ́n jà àlejò wa ìyá wa Mírabel mo wí lọ́sẹ̀ tó kọjá wọ́n tuntun wọ́n wá sórí ètò Yorùbá ló láṣà kódà ìyàwó òṣèbú ẹyọ kan èmi kan ti lẹ́nu mo ti sọ fún wọn pé wọ́n fún wọn kọ́kọ́rọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nígbà tó jẹ́ pé ìyá wa ló dáríjì mi wọ́n dáríjì mi ni àmọ́ lẹ́yìn ìgbà náà ni àwọn ọ̀gá mi nílẹ̀ agodo ti sọ pé tó ẹ má ti ṣèbó nǹkan báyìí. ọmọ fún ní ayọ́kẹ́lẹ́. mo sì wá mú yẹn ilẹ̀ fẹ́ jẹ́ mọ́ òun. kẹ́ ẹ sọ fún mi kí n ti lọ máa kàwé Yorùbá lé. àti ẹ̀dúpẹ́ lọ́wọ́. sátọ́ka ló máa kàwé. adúpẹ́ lọ́wọ́ adẹ́dà pé ẹ̀rí bété àwọn àlejò wa mí bẹ tó jẹ́ pé wọ́n kàn kálí mi mọ̀ pé ìdánwò mọ́sù èbó yìí èmi ò ti rebété ẹlòmíì ó sì pè wá lábala kíkanjú bá bá ti kàbéèrè báyìí wọ́n kàn rebété mi kí ló ṣẹlẹ̀ ó ti rebété ni ó rebété ni ó kì í ṣẹ̀bi wọn ìbéèrè mi ò wá lé lónìí pàápàá jùlọ torí ayẹyẹ àjíǹde kódà n ò tiẹ̀ lẹ́nu gbogbo ìbéèrè mẹ́wẹ̀ẹ̀wá tá a kó wá a ti ṣe níṣe pé kí gbogbo ẹ̀ka kó ṣe ayẹyẹ ọdún àjíǹde ẹni bá sì gba méjì lára mẹ́ta àǹfààní lónìí kódà kẹ́ ẹ pè láti orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ ẹ̀bùn wa bójá ìtẹ̀wá Manchester bí náà ni ẹ jẹ ẹ̀bùn wa Sweden ní Amẹ́ríkà ní káàkiri ẹ̀bùn wa ń bẹ ńlẹ̀ fún un tó àlejò mi èmi fẹ́ kẹ́ ẹ dáhùn àwọn ìbéèrè tó bá ṣeé ṣe kó tó di pé
ẹ lọ. Ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún gbogbo àwa ìyálé ilé, torí ẹ̀yin náà lẹ́bọ̀ lẹ́ni ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyálé ilé kì í sè é. Tó ẹ̀yin èèyàn mẹ́jẹ̀ tó lè sọ nǹkan ẹ dákun torí káwọn obìnrin mọ̀ tí wọ́n wò pé ṣé kìí ṣe pé atọ́kùn ètò Yorùbá ní làṣà wa ń rólé apá kan dápá kan sí. Lọ́sẹ̀ tó ń bọ̀ àlejò wa obìnrin ni wọ́n, ìyálé ilé ni wọ́n, àwọn náà ń bọ̀ wá tanná sí èyí tó ti jọ máa wà náà. Èmi ò rólé apá kan kí n dápá kan tẹ́ mọ̀ kí wọn ò tó ṣe bẹ́ẹ̀. Bàbá wa ni wọ́n kọ́kọ́ fẹ́ bá wa ṣí torí kò ní dáa ká mọ̀ ṣe aṣọ lójú eégún bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa ìyá wa torí ẹ̀ ni bàbá wa ṣe bá wa dá ni wọ́n ṣe darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. Tó ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún wọn àwa ìyálé ilé pẹ̀tò ó ṣáà ti mọ̀ pé ọkọ rẹ̀ ọbẹ̀ tí baálé ilé kì í sì jẹ ìyálé ilé kì í sè é. Ẹ gbà wá níyànjú torí gbogbo nǹkan bá ń ṣe ọ̀rọ̀ tanijẹ́ àmọ́ jí ni pépépétò ó jẹ́ mọ́ ṣe bá ẹlòmíràn tí ẹ̀ ń bẹ tó jẹ́ pé ilé wọn ti ń bẹ ní gẹ̀rẹ́gẹ́ kí gbogbo ẹ̀ fọ́pọ̀ oúnjẹ náà sì wà lára àdí tó fi fà á. Ẹ dákun pẹ̀lú ìrírí yín tí Adẹ́dà ti ṣe yín tó ti ṣe lé yín dáadáa. Fún bí ìgbà díẹ̀ tó dáwà ẹbí ọdún méjìlélógún tí mo sọ owó lẹ́pa ẹ̀kan fún oúnjẹ. Àfisàpamọ́ sábẹ́. Bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ fẹ́ ká sọ gangan ni pé àwọn ìwà wo gangan ni obìnrin láti máa hù láti pẹ́ńlẹ̀ ọkọ. Ẹ̀kan fi òwe júwe nílẹ̀ Yorùbá àti lámájẹ́lẹ̀ Yorùbá gan. Bíbélì gan sọ ní pé kí obìnrin kó fọ̀wọ̀ fọ́kọ ẹ̀. Lọ́jọ́ ọ̀làjú sìn obìnrin ti rí ohun àtọkọ ẹ̀ gbàdọ̀ ṣiṣẹ́ ni ẹni mú wá ìwọ náà mú wá kí la wá dé wá ní aláti wò láti bẹ̀ pé ó ṣòro owó ló ń mú ilé dúró. Ọ̀rọ̀ tó bá wọ ọkọ ẹ̀ bá ṣe rí ọkọ ẹ̀ sí ó lè jẹ́wọ́ gan ló mú wájú nípa pé bọ́lọ́run ṣe dá wa Ọlọ́run ti fi ọkùnrin ṣe olórí. Ọ̀wọ̀ yẹn o láti fún ní ọ̀wọ̀ yẹn ó ń ṣe nípa tòwó. Bíbélì gan sọ pé òun fi ọkùnrin ṣe olórí. Olórí kò ń ṣe pé bóyá ó máa tẹ̀ ẹ́ lórí o nípa pé nínú ilé yẹn olórí láti wà nínú ilé ọkùnrin náà lẹ́yìn àzọ olórí ìyàwó wà ńbẹ̀ ọmọ wà ńbẹ̀. Nípa bẹ́ẹ̀ èyí ìyàwó bá ti ń fọ̀wọ̀ fọ́kọ yín ẹ máa rí pé gbogbo ọ̀nà ilé á máa lọ létòlétò. Tí nǹkan bá wà tó fẹ́ bọ́kọ sọ kò yẹ kó lò pé àṣìbẹ́mi ni mò ń mú wá tó bá ti gba ọgbà náà yẹn tó bá ti kéré bá lé ilé mi àbá ni mo mú wá o mi ò pa á láṣẹ o lábàá jẹ́ ká ṣe báyìí. Àbá dípò àṣẹ. Obìnrin ò gbọ́dọ̀ máa àṣẹ fọ́kọ. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ó ti rebété àwọn èèyàn wa ó rebété lóòótọ́. Ìgbà tí ó lè jẹ́ bókun àjà ni. Mo ṣe ń sọ lẹ́ẹ̀kan ẹ máa pàṣẹ fọ́kọ. Àwọn ọkùnrin tóbìnrin bá ti ń pàṣẹ fọ́kọ ẹ̀ ọkùnrin á máa fẹ́ wò pé o ti ń pàṣẹ wọn náà ti fẹ́ dọkọ mà nìyẹn torí kí ni á máa wò ẹ́ náà ó pàṣẹ fún mi. Ta ló gbé ṣòkòtò wọnú ẹbí ìgbọ́n? Ọ̀làjú ò wá sọ pé kó rí bẹ́ẹ̀ àti máa wò pé mo ṣe máa pàṣẹ fọ́kọ mi lóòótọ́ àṣà wa gan ò gbà. Kò fààyè gbà. Kò gbà Bíbélì náà ò fààyè gbà. Yẹ ká máa tẹríba. Sọ pé bóyá kó o di dìde nínú ilé o. Kó o mọ̀ di gbẹ̀wù dání. Jẹ́ kó jẹ́ pé bó ṣe máa rí ọkọ ẹ̀ torí pé adé ló jẹ́ adé orí èèyàn. Tẹ bá wò dáadáa Ọlọ́run ṣe ládé yẹn kò sí bó ṣe fẹ́ wù torí òkè ẹ ló wà. Adẹ́dà tó ṣe ládé
kò sí àǹfààní fún yàn láti mọ fojú wò láti gègé bí ìkórè adé orí ara àbí bó bá lo dígí nìkan ni. ìkejì ni pé tẹ bá wò ó gbà mí tẹ bá láwọn àwọn aya gan nǹkan tí àwọn mọ̀ ni pé àwa gangan la gbé adé yẹn dúró orí ọrùn ni wá. ọrùn tó gbé dúró wámú. tó bá ṣe gbé ọkọ ẹ dúró ló ṣe máa dúró. bó bá ṣe sọ pé ìwọ bó ṣe ní kinní kan bó ṣe rí náà nìyẹn. tó bá dẹ̀ gbé dúró dáadáa bọ́dẹ̀ ṣe máa rí fún náà nìyẹn. torí bọ́ náà ṣe dá obìnrin ni pé kó lọ ran ọkùnrin lọ́wọ́. olùrànlọ́wọ́ lọ́wọ́ dá ọkùnrin lọ́wọ́ dá obìnrin. ó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ó ṣe nǹkan tó lọ́rùn wọn. wà á rí pé bó ṣe ràn wọ́n lọ́wọ́ ìwọ́dọ̀ ọ̀ràn ra ẹ̀ lọ́wọ́. torí bó ṣe ń lọ síwájú ló ń fà wọ́n náà dání. kò sí bó ṣe máa rí kó dá fún kó má dá fún ìwà yẹn. ìbẹ̀rù pé ó lè lówó lọ́la nígbà kan lọ́la kó gbàgbé mi ìyẹn ìròkìrò tí ò dá ni. àwọn tó bá ṣe irú aláìmoore ni. tí ẹni pé ràn án lọ́wọ́ kó ṣe nǹkan tó lóun ní kó wá ṣe láyé. tó bá wá ṣe àwọn àwò bóyá Ọlọ́run gan tó dáa kò ní sọ pé wá obìnrin tí mo ní kó ràn lọ́wọ́ yìí. ó sì ti gbìyànjú. òun náà ní nǹkan tó yẹ kó náà ní ẹ̀mẹ́. tó ràn ràn wá sí. adẹ́dà ṣe tó bàbá mi kó mọ̀ bá wá di pé bóyá arólé apá kan gẹ́gẹ́ bí mo ti rí lẹ́ẹ̀kan mo nígbàgbọ́ àwọn ọmọlé wa. 7 àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń wá. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá láti ìlú Manchester. ìyá wa abala kíkanjú la wà ìbéèrè wo lẹ́mí lẹ fẹ́ mú. 10 kódà ẹ̀yin lẹ kọ́kọ́ pè wá ní abala kíkanjú àwọn kan ń gbìyànjú ó dàbí ẹni kó ń rebété. òǹkà wo lẹ́mí yín mú ìyá wa. òǹkà kejì àlejò wa ṣé kèmí ó kọ́kọ́ ka ilé. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ó kà tó ìyá wa ìbéèrè àkọ́kọ́ leléyìí ẹ parí òwe yìí ìyá wa kí la dé tẹ ní hà. mo ti wí fún ìyá wa kódà àwọn ìbéèrè wa kò le rárá lónìí. ìbéèrè àkọ́kọ́ lílé ìyá wa abíni nílé ajé kò sọ ni di olówó kí ni ìparí ẹ̀ abíni nílé ajé kò sọ ni di olówó. bẹ́ẹ̀ ni nílé ajé kò sọ ni di olówó ajé ògún kún ní sọ. ó dà ẹjẹ́ á bọ́ sí kejì ìyá wa tó báwo ni a ti ń kí àwọn oníṣẹ́ amọ̀kòkò nílẹ̀ Yorùbá àti pé kí ni ìdáhùn wọn. èmi ò gbọ́ yín ìyá wa mo ti gbọ́ yín àmọ̀yè o kí ni ìdáhùn rẹ̀. mo sì fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀mí mi fẹ́ kẹ̀ jẹ́ tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé ìyá wa orúkọ mìíràn fún ànàmọ́ nílẹ̀ Yorùbá kí ni Yorùbá ń pè é orúkọ mìíràn fún ànàmọ́ bá a bá fẹ́ pè é lánàmọ́ kí lorúkọ mìíràn tá à ń pè é. bẹ́ẹ̀ ni ànàmọ́ mọ̀ tánàmọ́ gan jẹ́ ànàmọ́ bí ẹgbẹ́ iṣu làwọn náà wà ànàmọ́ là ń pè é a mọ̀ dùn bá bá jẹ́ orúkọ mìíràn wo là ń pè é ọ̀dùnkún tó ìyá wa torí pé à ń ṣọdún lénìí ìbéèrè 3 la béèrè ó dàbí pé ta lákọ̀ọ́kọ́ fẹ́ fa kínní ṣùgbọ́n torí pé à ń ṣọdún lénìí lákọ̀ọ́kọ́ náà ẹ ti ní àǹfààní láti gba àwo ìránṣẹ́ Ọlọ́run wa ìyá wa Fúnmi Aláyọ̀ ẹ ní àǹfààní láti gbà yín ẹ sì tún ti jẹ ẹ̀bùn wa á fún yín lẹ́bùn á kó ọdún àṣeyí ṣàbọ̀dún láṣẹ Elédùmarè tó ìyàwó ẹ̀wò ọwọ́ mi ti ń ro ẹgbà kan àtààbọ̀ nínú 3 àmọ́ àti fún yín torí àti sọ pé ń bá gba 2 ẹ ṣeun ẹ ṣeun o
tó ojú òpó wa ó ti ń bẹ ń ṣíṣí sílẹ̀ abala kíkanjú la sì wà àárí ọjọ́ mú tolókùn ìbéèrè wa ó ń bẹ́lẹ̀ ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè kẹ́ ẹ sì gba ẹ̀bùn wa ìbéèrè àkọ́kọ́ tá a béèrè lọ́wọ́ ìyá wa torí èmi mọ́ ń gbìyànjú àti sọ ìdáhùn àwọn ìbéèrè yìí kí àti èmi atọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ Yorùbá ló láṣẹ. 7 àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ̀yin ló kàn àlejò mi láti Manchester orúkọ yín ìyá wa Ṣọlá láti Manchester. ìbéèrè wo lẹ́mí mú ìyá ìbéèrè 5 òun lẹ́mí yín mú àlejò wa wọ́n ń bẹ ní agodo ẹ má fọwọ́ kàn mí o àlejò wa o ẹ dákun o ṣé ẹ gbàgbé ìbòjú wọn láwọn gbàgbé ìbòjú àwọn sílé tó ẹ rí pé ó dẹrùn ṣé ẹ bá fún mi lówó wọn láwọn fún mi lówó wọn ò kà ń gbà náà tó ìyá wa ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí ìlú wo ló ní eégún àtìpàkọ́ nílẹ̀ Yorùbá? ẹ wo ọwọ́ mi ti ń ró báyìí pápápá ló ń ró ni akíkanjú ni yín lóòótọ́ ìyá wa inú mi sì dùn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìyá wa kí ni Yorùbá ń pè ọbẹ̀ tí ò ní epo nínú rárá béèyàn bá ṣe ọbẹ̀ tí ò lépo nú kí ni Yorùbá máa ń pè é irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè irú ọbẹ̀ bẹ́ẹ̀? Kí lẹ pè é? Kò fúrú ìyàwó ẹ dákun ẹ gbìyànjú ẹ̀mí mi fún yín lẹ́bùn. tó ó dá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ kí lorúkọ ìyálóde ìlú Ìbàdàn? orúkọ ìyálóde ìlú Ìbàdàn orúkọ wo ni wọ́n ń pè wọ́n? Ẹfúnṣetán Aníwúrà tó pàpà ẹ ti gba 2 nínú 3 ìyá wa á fún yín lẹ́bùn wa ẹ ti jẹ̀bùn wa. ṣé ẹ gbọ́ bá a bá parí ètò ẹ pè wá á fún yín lẹ́bùn wa a kú ọdún ẹ̀mí wo ṣọ̀pọ̀ ọdún láyé. ẹ ṣeun o tó akíkanjú nìyá wa wọ́n gba 2 nínú 3 kí n súré dáhùn ìbéèrè kó ní kálukú wo lè rí omi ọgbọ́n bù mu. ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ̀ a ní kí ìyá wa tí wọ́n pè wá kí wọ́n parí òwe yìí abíni nílé ajé kò sọ ni di olówó ìparí rẹ̀ rèé abíni nísàlẹ̀ òsì kò pé kọ́mọ bẹ́ẹ̀ ó tòṣì. tí Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé ni pé ibi tá a ti wá kò dídán kó jẹ́ bí ọ̀hún náà ní ojúwe wa wọ́n lè bíyàn lé olòṣì ní ìsìnkèèyàn sì dolówó àìmọye èèyàn tó jẹ́ pé àtàpátá dìde ni wọ́n sì ṣe dáadáa fúnra wọn. àdúrà mi ni pé àtẹ̀mí àtẹ̀yìn á ṣe dáadáa fúnra wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dàá. a béèrè lọ́wọ́ ìyá wa pé bó la ṣe ń kí àwọn amọ̀kòkò wọ́n sì dáhùn wọn ní àmọye o ìdáhùn rẹ̀ sì ní ìyámọ̀kò á gbé ọ́. àwa sọ fún wọn pé kí wọ́n dárúkọ ànàmọ́ wọn ní ọ̀dùnkún. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tá a béèrè lọ́wọ́ ìyá wa wọ́n gbà ìlú wo ló ní eégún àtìpàkọ́? ìlú Ìbàdàn. a béèrè lọ́wọ́ wọn pé kí ni orúkọ ìyálóde ìlú Ìbàdàn? Ẹfúnṣetán Aníwúrà. ìbéèrè kẹta wá rèé kí ni Yorùbá ń pè ọbẹ̀ tí ò bá ní epo? Ọ̀fun ni Yorùbá ń pè é ọbẹ̀ tí ò bá ní epo. àwọn èèyàn kọ̀ọ̀kan ti rẹ̀ ẹ́ tó jẹ́ pé wọ́n á jẹ́rú ọbẹ̀ bẹ́ẹ̀. 6 àló orúkọ yín àti ibi tẹ́ ń pè wá. ìyá wa ẹ káàbọ̀ sórí ètò àti dóhùn yín mọ̀ akíkanjú tòótọ́ ni yín mo wí mu lẹ́yìn nìkan lẹ wórí ètò tí wọn ò bẹ́ẹ̀ bó pàdé nínú ọ̀rọ̀ yín rárá. ẹ̀gbọ́n náà jẹ́ sí wa. wọ́n ti ń gbóṣùbà fún yóò yá wa. ẹ bá wa bẹ̀wọ́ o. a tún ní wọ́n kà béèrè wọ́n láwọn ti gbàgbé ìbòjú àwọn sílé ìyá wa sẹ́yìn náà gbọ́ èmi ò mọ̀ àmọ́ bàbá parí ètò wọn béèrè lọ́wọ́ ìyá wa pé ṣé lóòótọ́ ni bàbá wa gbàgbé ìbòjú sílé èmi ò wí nǹkan kan òun gbẹ̀yìn olólùfẹ́ Yorùbá ní láṣà àmọ́ ìbòjú wọn ń bẹ́ lé ó yá dẹ̀dá tó ìyá wa ìbéèrè fẹ́ mú lára ojú náà. ìbéèrè wo lẹ fẹ́ mú ìyá wa?
méjì péré ìbéèrè kejì àti karùn-ún ló ti kúrò èwo lẹ̀mí yín mú ìyá wa. bẹ́ẹ̀ ni ìkejì àti karùn-ún nìkan ló ti kúrò gbogbo ètò kù sí ń bẹ́ẹ̀lẹ̀ ìbéèrè 8 sì wà nílẹ̀ ìyá wa. bẹ́ẹ̀ ìbéèrè ìkíní tó ìyá wa ó ní wọ́n ti ní mọ́ báwọn kà á pé torí àwọn gbàgbé ìbòjú sílé kémi ó ṣàmọ kàbéèrè lónìí tó kí wọ́n ṣe òjòrò ayé yóò da ìyá ẹ̀yin náà ṣe òjòrò èmi náà wí bẹ́ẹ̀ o torí àwọn ṣe ń kébò sí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà o wípé kí wọ́n ṣe òjòrò fún wa o. ìbéèrè àkọ́kọ́ rẹ̀ ò yá wa ewébẹ̀ wo ni Yorùbá ń pè ní ẹ̀fọ́ gbàgànà ewébẹ̀ wo ni Yorùbá ń pè ní ẹ̀fọ́ gbàgànà àti pé kí ló dé tí wọ́n fi ń pè ní gbàgànà. àná ìyá wa amúnútutù ẹ ṣeun ìyá wa kí wá nìdí tí wọ́n fi ń pè ní gbàgànà ìyá wa. ó máa tàn mọ́gìrì ká ìyá wa ẹ wò akíkanjú ni yín ìbéèrè àkọ́kọ́ nù tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá rè ó ìyá wa bí a bá fi àjókù òwú tá a bá fi pa àrokò ránṣẹ́ sí ènìyàn nílẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí àjókù òwú tá a bá fi pa àrokò ránṣẹ́ síyàn nílẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí ìyá wa. àjókù òwú ó ti ń jó lọ díẹ̀ tó kù ń bẹ̀ àwọn àrokò ránṣẹ́ síyàn kí ló túmọ̀ sí nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni ìyá wa kí wọ́n wá fi ránṣẹ́ síyàn. ìjà wà níbẹ̀ a fẹ́ paná ẹ̀ ó fẹ́ ìyá wa ó dà ẹ jẹ́ n bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta torí tẹ́ bá gba méjì wọn ò fún yín lẹ́bùn mi ìyá wa. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé ẹ ṣe àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ni ògbìfọ̀ shelf kí ni Yorùbá rẹ̀ ẹ ṣe àyàn ògbìfọ̀ rẹ̀ shelf kí ni Yorùbá rẹ̀ ìyá wa. no shelf ìyá wa shelf la pè ó shelf ara ògiri náà máa ń sábà wà. bẹ́ẹ̀ ni ìyá wa tá à ń kó nǹkan sí pẹpẹ ayé yóò dá. ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ window kí ni àyàn ògbìfọ̀ window fèrèsé. ẹlẹ́ẹ̀kẹta wá rè ó toilet kí ni àyàn ògbìfọ̀ toilet. ilé ìgbọ̀nsẹ̀ ìyá wa ẹ ti tó láwo ẹ ti gbà béèrè mi méjèèjì láì ṣe pé èèyàn fi nǹkan torí àwa náà mọ àwọn tó jẹ́ pé àṣà dá gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ẹ ti gba gbogbo ìbéèrè wa ẹ ti jẹ ẹ̀bùn wa lórí ètò Yorùbá ló láṣà lónìí bá a bá parí ètò á fi ẹ̀bùn yín ránṣẹ́ ẹ sì tún ti jẹ ẹ̀bùn agogo ayọ̀ látọwọ́ ajínrere ìyá wa dáadáa Fúnmi Aláyọ̀ á fún yín níyùn náà. ẹ ṣeun o ìyá wa àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè akíkanjú ẹ wò èmi ti ń bẹ́rí báyìí wọ́n kí yín o. ẹ ṣe gan ni màá ẹ pẹ́ fún wa o ẹ ṣe wa o. àmì àṣẹ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá láṣà nílé lóko àti lẹ́yìn odi a ní àǹfààní ó dà ìjà pààrọ̀ ọjọ́ mùsùlùkùn aago 5 ọ̀hún lọ sí ṣùgbọ́n bàbá rí ẹnì kan lásìkò tó di pé ayọ̀ǹda àlejò wa ẹ ní àǹfààní láti jẹ ẹ̀bùn wa ní abala kíkanjú ní kọ́mọ́kọ́mọ́ kí n túré dá àwọn ẹyọ kan ṣoṣo kó kù tí a béèrè lọ́wọ́ ìyá wa a ní bàbá fi àjókù òwú bàbá fi pàrokò ránṣẹ́ sí nílẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí ìtumọ̀ rẹ̀ ni pé ewu ń bẹ fún irú ẹni bẹ́ẹ̀ ewu ń bẹ lóko alóńgbẹ tó èmi lè ní. àná orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ní kọ́mọ́kọ́mọ́ ìyá wa àbí bàbá wa tó bá ń pè wá. orúkọ yín
ìbéèrè wo lẹ̀mí yín mú? Ìkeje ìbéèrè méje àbí ìbéèrè keje ara ẹ̀ rẹ o. Yorùbá ló láṣà. Tó ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ ní kánmọ́kánmọ́ bàbá mi. Ẹ dárúkọ Yorùbá mìíràn òru gànjọ́. Bí Yorùbá ò bá fẹ́ sọ pé òru gànjọ́, kí ni Yorùbá tún ń pè é? Orúkọ eléyìí dàbí ipò máa bẹ̀rẹ̀ dání o. Ó ti máa bẹ̀rẹ̀ dání ó ń gún ọ àbí kí o ní. Tó òru gànjọ́. Ìyẹn ò lè ó dáa. Yorùbá yín gan Yorùbá ti àwọn Yorùbá lásèpọ̀ lẹ́wí fún wa lórí ẹ̀ṣẹ̀. Ó dáa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. Odùduwà ibẹ̀ láti ṣẹ̀wá Odùduwà òun gangan ló pìlẹ̀ Yorùbá Odùduwà. Kí lorúkọ Odùduwà? Ó dáa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé o bàbá mi. Ẹ parí òwe yìí. Ìfẹ́kúfẹ̀ẹ́ ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ èkòló. Kí ni ìparí rẹ̀? Ìfẹ́kúfẹ̀ẹ́ ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ èkòló. Kí ni ìparí rẹ̀? Wọ́n ti rebete. Ẹ̀rí pé mo wílẹ̀ kan mo ní bí rebete bá dé báyìí àlejò wa yóò kàn rebete ni. A gbọ́ wọn yékéyéké. Ó dáa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àyọkọ̀ àti lẹ́yìn òdì. Àwọn ìbéèrè wa ò sì lè lóde o. Tó kí n súré sọ ìdáhùn rẹ̀ ní kánmọ́kánmọ́. Orúkọ Yorùbá mìíràn fún òru gànjọ́ ni àjìn. Bí Yorùbá ò bá fẹ́ sọ pé òru gànjọ́, àwọn baba wo ní àjìn à ń pè é. Orúkọ ìyàwó Odùduwà sì ni Olókun. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rèé, a ní kí wọ́n parí òwe yìí. Ìfẹ́kúfẹ̀ẹ́ ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ èkòló. Ìparí rẹ̀ rèé o. Ìfẹ́ wàràǹkàsì ní ọmọ Fúlàní jẹ bomubomu. Ìfẹ́ wàràǹkàsì ní mú ọmọ Fúlàní jẹ bomubomu. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú àárín ọjọ́ mú tolókùn. Kódà ó dàbí ẹni pẹ́ díẹ̀. Ká tó wá yọ̀ǹda bàbá mi lórí ètò Yorùbá ló láṣà. Mú pé a pè yín lóòótọ́ àti bó ti tọ́ ó tiẹ̀ ti fẹ́ tọ́dún kan ká tó ra yín mú. Àdúpẹ́ ṣùgbọ́n àwọn ló ń jẹ́ kò tó nǹkan. Ẹ̀yin mú wà wò kò tó nǹkan kan ẹ ṣáàdì mọ́ jẹ́ lọ. Ẹ gbà wá bá a ṣe rí ni. Ẹ̀bùn yìí a gbé fún láti ọwọ́ Yorùbá ló láṣà lórí iléeṣẹ́ Glo FM. Ẹ ṣeun àdúpẹ́. Àwo tí wọ́n gbé fún wa náà ń bẹ ẹnu rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí wọ́n kó ránṣẹ́ ọ̀rọ̀ náà ń bẹ ẹnu rẹ̀. Ìpápánu tó dáa fara ń bẹ ẹnu rẹ̀. Kódà ní téèyàn lè fi lé ẹ̀rọ amúnútutù téèyàn fi mọ rántí ètò Yorùbá ló láṣà ń bẹ ẹnu rẹ̀. Ẹ ṣeun bàbá mi. Àmọ́ kẹ́ tó wá lọ ìlà ọwọ́ wa yìí adẹ́dàá nìkan ló kọ́ tó ń kálukú sì yàtọ̀ síra wọn. Ètò Yorùbá ló láṣà òǹtẹ́yìn ẹjẹ́ àgbà kẹtù lò. Kí lẹ rí ṣètò yìí? Ẹ bá wa fi òǹtẹ́yìn ẹ bá wa fi lè. Láti bẹ̀rẹ̀ wá gbàṣẹ sọ. Láti bẹ̀rẹ̀ oṣù méje tẹ fẹ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Tẹ bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Mo rí pé nǹkan tó dáa ni. Mo dẹ̀ fọwọ́ sí. Bẹ́ẹ̀ni. Mo lè rí pé ó gbé àṣà wa ga. Bẹ́ẹ̀ni. Àwa tá a wà lóyìnbó. Ó ń jẹ́ ká rántí ìlú tá a ti wá. Bẹ́ẹ̀ni. Ẹbí nǹkan ti gbàgbé Yorùbá bí irú àwa báyìí. Ó ń jẹ́ ká rántí pé ìlú Yorùbá láti wá, ilẹ̀ Yorùbá láti wá. Ká dẹ̀ sì máa sọ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dábẹ́ sí ṣe. Bẹ́ẹ̀ kọ̀ọ̀kan náà ká tẹ̀ máa rántí ká má gbàgbé àwọn àṣà ìgbà tí wá. Kò sí bó ṣe tà ní pẹ́lú ìbò lóhùn ká gbàgbé ilé. Nǹkan tẹ̀ ń ṣe dá. Nípa bẹ́ẹ̀ ilé-iṣẹ́ wa fẹ́ fi kékeré kan máa fi ràn yín lọ́wọ́. Ẹ ṣeun bàbá mi. Ní àgbọ̀n ní orúkọ ilé-iṣẹ́ Glory Prints. A fún yín ní nǹkan kékeré tẹ́ ẹ máa fáwọn ètò wa lórí ètò yìí. Tó ẹ ṣeun bàbá mi. Àmọ́ rí yín bá láṣẹ máa. Àgbọ̀dé pé a kàn sọ nǹkan tá a fẹ́ fún yín gangan móòdù la fẹ́. Ife aṣá àti gbà yín láyè ife mú mi ní ife. Móòdù tá a máa kọ orúkọ Yorùbá ló láṣà sórí. Ẹ ṣeun bàbá mi. Àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Láti ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ẹ̀bùn yín mọ́ ọ̀gá wa mi. Ẹ ṣeun bàbá mi. A gbìyànjú láti rí pé a ṣe fún ẹ̀dùn. Ẹ ṣeun. Àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Lórúkọ iléeṣẹ́ Glory Prints
iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí yóò mọ̀rí sí láti àdẹ́dà. Ẹ ṣeun adúpẹ́ o, àmọ́ rí yín bá o bàbá mi. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà àlejò mi fẹ́ mọ fi eléyìí wọ́n fẹ́ máa fi ṣe lọ. Èmi dúpẹ́ o, mo dé òkun tó rí ẹ̀rọ náà lẹ́bọ̀ lẹ́yìn ọ̀pẹ́ láti bẹ̀rẹ̀ ètò yìí lẹ ti jẹ́ àgbàlagbà tẹ́ ẹ sì dúró tì wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ ògbóríyìn yín náà láṣàdẹ̀dá gbogbo ìdáwọ́lé tí yín náà kò ní já àti wá ṣe lẹ́ni òkè ẹ̀ ní jábọ́ lágbára òòṣà òkè. Tó èmi dúpẹ́ ẹ ti gbọ́ lẹ́nu wọn gbogbo iṣẹ́ tí wọ́n sì ní kò ní kọ́run nú ife tá à ń sọ yìí ń gbọ́ bá ṣe tán èmi ò fi hàn yín lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n sì júwe bó ṣe rí fún gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló làṣà. Tó ayọ̀ǹda yín o ìyá wa dáadáa tí wọ́n wá wá láti orílẹ̀-èdè Nàìjíríà ìyá wa ìyá olórí àlejò wa a kí yín o èmi nígbàgbọ́ pé yín náà ń gbọ́ wá lé àbẹ́ẹ̀sì ń wò wá èmi ti sọ fún wọn pé tó inú mi ti ẹ̀dùn tẹ́ ń wò wá báyìí ìyá wa tẹ́yìn náà ń gbọ́ wá gbogbo ìgbìyànjú wọn lónìí ẹ ti rí ẹ ṣeun àmọ̀rí yín bá láṣẹ Elédùmarè ayọ̀ǹda yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ṣé inú yín dùn ẹni pé èbó gan àṣọ púpọ̀ a ti fẹ́ wọ abala mòye báyìí a sì fẹ́ fi bàbá wa lókè ewé a fẹ́ fi wọlé gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò Yorùbá ló làṣà á máa rí yín bá láṣẹ Elédùmarè èmi a sì máa wí pé kí ló dé ìfẹ́ ló wà bífẹ́ bá ń bẹ kí ló dé tá a lè jọ ṣùgbọ́n ara wa ká sì jọ mọ́ gbádùn ara wa ká ṣe dáadáa àti ìlọsíwájú fún ara wa. Tó ẹ mọ́ gbàgbé kọ́kọ́rọ́ ayọ́kẹ́lẹ́ yín o kémi ọmọ gbà bàbá wa dáadáa nù ẹ mọ́ tó bàbá tó kéré. Tani tiwa Yorùbá ló làṣà àṣà Yorùbá mo ní kò gbọdọ̀ parẹ́ láéláé ẹ̀wọ̀n kánbó lójọba nínú ìkàmùdùjọba gbogbo àwọn èèrà kìnìún jọba nínú gbogbo ẹranko pátápátá. Yorùbá ló làṣà ká wọṣọ ká dirun ká mọ̀yán kí ká nítẹríba àṣà Yorùbá sí oúnjẹ aládùn ká mọ̀ ẹ́ ṣèbí tí Yorùbá náà fà mà wípé orí mi níjọba nípò nínú gbogbo ara ẹ̀yẹ àṣà Yorùbá ló làṣà nínú gbogbo àwọn èèrà ìníhùn jọba nínú gbogbo ẹranko pátápátá Yorùbá ló làṣà káwọ́ lọ. Abala mọ̀ye ó láti gbogbo nípa ìfẹ́bí ìṣẹ̀lẹ̀. Àlejò mi pàtàkì ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà à ń gbìyànjú àti. Ọ̀gá mi ń gbìyànjú àti gbé wọn bá àlejò wa pàtàkì sọ̀rọ̀ àwọn náà ti gbìyànjú àti gbé wọn wọlé. Gẹ́gẹ́ bí ìṣe wa abala òye pé àwọn èèyàn wa ni wọ́n máa ń darapọ̀ mọ́ wa láti àti káàkiri àgbáńlá ayé. Glo FM gbogbo ọjọ́ Sunday láago 4 ìrọ̀lẹ́ gbogbo yẹn ẹ̀dá gírígírí ẹ̀rọ tìkẹ́tìkẹ́ kẹ́ẹ̀mọ́ bọ̀ ètò ìwà ẹ̀wà nǹkan fìdí lé ara kẹ́ẹ̀yà fìdí lé kẹ́ẹ̀mọ́. Àlejò wa ẹ káàbọ̀ sórí ètò wa ètò Yorùbá ló làṣà ẹ káàbọ̀ àlejò mi ẹ káàbọ̀ ṣé ẹ ń gbọ́ ṣé ẹ ń gbọ́ wa. Àlọ́ ojú òpó wa ó ń dàpọ̀ mọ́ra wa àlejò wa pàtàkì gbogbo àwọn olólùfẹ́ yín ló sì ti ń retí yín ṣùgbọ́n ọ̀gá mi ò ṣí mọ́ṣẹ́ wọ́n sì ń gbìyànjú èmi sì nígbàgbọ́ pé ìdálọ́wọ́ adẹ́gbà á rí yín gbé wọlé lágbára adẹ́gbà á sì mọ gbìyànjú àti bí yín gbé wọ orí ètò Yorùbá ló làṣà abala òye abala ìpínlẹ̀ àwọn ọ̀dọ́kùnrin
àwọn èèyàn tí àṣà ìṣe Yorùbá tó ti sọ di ẹ̀dá ni wọ́n ti máa ń darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló láṣà. Àló ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. À ń gbọ́ yín o mi, ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣé à ń gbọ́ yín o, ẹ káàbọ̀. Àló à ń gbọ́ yín o bàbá mi, ṣẹ́yìn náà ń gbọ́ wa. Ẹ káàbọ̀ àlejò mi pàtàkì àlejò àwòye. Ẹ káàbọ̀ inú mi dùn pé a ti rí yín gbé wọlé sórí ètò wa. Ṣé ẹ ń gbọ́ wa àlejò mi? Àló ṣé ẹ ń gbọ́ wa? Àlejò mi. Ó lè pé ojú òpó wa ó ń ṣe bó ti wù lónìí ṣùgbọ́n mo nígbàgbọ́ pé a rí wọn gbé wọlé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dàá. Àlejò mi pàtàkì àwọn náà sì ti ń gbìyànjú àti gbé wọn wọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín ni wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n sì ti ń retí àti gbóhùn yín. Èmi náà sì mọ̀ pé ẹ̀yin náà fẹ́ kí wọ́n gbóhùn yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò Yorùbá ló láṣà. Ṣé ẹ ti darapọ̀ mọ́ wa àlejò mi? Àló ṣé ẹ ń gbọ́ wa? Ẹ ṣeun o bàbá mi, ẹ ṣeun. Àmọ́ rí yín bá. Àlejò mi pàtàkì akéwì. Àló ṣé ẹ ń gbọ́ wa? Ṣé ẹ ń gbọ́ wa àlejò mi? Ẹ ṣeun àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Akéwì wa pàtàkì Ọ̀gbẹ́ni Azeez Ayilara ẹ̀kọ́ sórí ètò Yorùbá ló láṣà. Àló à ń gbọ́ yín o àlejò mi. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá láṣà. Ẹ dákúndábọ̀ ẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín nílé lóko àti lẹ́yìn odi. Ẹ jẹ́ wọ́n gbóhùn yín. Ẹ kí wọn. Orúkọ mi ni Àjàó Babátúndé Ajóbíewé. Azeez Àjàó Babátúndé Ajóbíewé. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Gbogbo àwọn ọmọ tí ń gbọ́ wa a gbìyànjú ẹ̀rọ mọ̀nàmọ́ná wa fẹ́ ṣe bákan ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá ní àǹfààní láti máa gbọ́ yín. Tó bàbá mi ẹ ti dárúkọ yín lápẹ̀tán. Iṣẹ́ yín yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa pátápátá la mọ̀. Ẹ dákun bàbá mi, ǹjẹ́ àjogúnbá níṣẹ́ yìí ni àbí ẹ kọ́? Àló àlejò mi ṣé ń gbọ́ wa? Àló ṣé ń gbọ́ wa dáadáa? Mo ní ǹjẹ́ àjogúnbá níṣẹ́ yìí àbí ẹ kọ́ ni? Iṣẹ́ àjogúnbá ni. Àjogúnbá iṣẹ́ ẹbí yín ni. Bẹ́ẹ̀ni iṣẹ́ ilé wa ni. A máa ń sọ kinní kan tá a máa ń ṣe lọ́wọ́, a máa ń ní kinní yìí kọ́ òun mi, kinní yìí kò ṣe òun mi mo bá wọn ṣe kọ́, kinní yìí kí ilé bàbá mi ni. Kinní yìí kì í ṣe pé ó wù mí mo bá wọn ṣe, kinní yìí kinní ilé bàbá mi ni. Ẹ ṣeun àlejò àmọ̀yé mi pàtàkì. Èmi mọ̀ ṣùgbọ́n ká tó máa tẹ̀ jìnnà kátẹ̀ tó máa rìn jìnnà. Èmi fẹ́ kẹ́ ẹ̀ náà bẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá àṣà. Ẹ̀yin àti bàbá wa Alhaji Sulaimon Ayilara, ìbáṣepọ̀ wo gan ló ń bẹ láàrin yín? Torí ẹ mọ̀ ó ṣe pàtàkì téèyàn gbọ́dọ̀ mọ kó mọ ọkọ dáadáa kó mọ. Bàbá wa Alhaji Sulaimon Ayilara bàbá Ajóbíewé, ìbáṣepọ̀ wo gan ló wà láàrin ẹ̀yin àti wọn? Ẹ dákun àlejò mi. Ẹ ṣe gan-an lóṣù. Lákọ̀ọ́kọ́ ẹni tó mo sọ pé Azeez Ajani Ayilara ọmọ Ajóbíewé. Ọmọ bàbá ni. Ọmọ bàbá ni yín. Ọbí inú wọn ni yín. Tó Adẹ́dàá ṣe. Mo sì kẹrin nínú àwọn ọmọ wọn tí wọ́n bí. Ẹ̀yin lẹ́sì kẹrin nínú àwọn ọmọ bàbá. Ẹ ti mú ẹ̀ lọ́kùnkúndùn abínibíni abíyín sínú iṣẹ́ ìní. Ẹ̀yin náà sì ti ṣe, ẹ ti fi ṣe àṣelà. Lágbára Adẹ́dàá tó ti wá gbé yín lókè, ẹ̀ ní jábọ́ láṣẹ ọba òkè. Àmì àṣẹ, àmì àṣẹ, Ẹ àmì ṣeun. àṣẹ. Tó àlejò mi, ẹ dákun dábọ̀, ìlú yín ọmọ ìlú wo gan-an ni yín? Ọmọ ìlú wo ni Ọ̀gbẹ́ni Azeez Ayilara? Ọmọ ìlú wo ni yín? Torí bàbá wa ti darapọ̀ mọ́ wa lórí ètò ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn.
ọmọ ìlú wo ni yín káwọn èèyàn tún gbọ́ lẹ́nu yín gangan fún ara wọn. Irú tèmi ọmọ ìlà Ọ̀ràngún ni mí. ọmọ ìlà Ọ̀ràngún ní Ọ̀ṣun State. nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ ìlà Ọ̀ràngún nípínlẹ̀ Ọ̀ṣun. Inú mi dùn ìláládé wà ìlú ládéládé ìlágbádé ògbóyè ó gbẹ̀yẹ kódà èmi tún kẹ́kẹ́ gbogbo ẹ̀ fún wa lórí ètò bákòókò bá tó torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ti ń fi wáyà ránṣẹ́ pé tò sọ́mọ bàbá Ajóbíewé ní bọ̀ lórí ètò mo ní ìgbà lọ́wọ́ Adẹ́dà àwọn ni òun ló ṣe dàbí ẹni pé bí iná mọ̀nàmọ́ná bí ojú òpó wá ṣe é ṣe ṣùgbọ́n a dúpẹ́ pé a padà rí yín gbé wọlé sórí ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣẹ dákúdábọ̀ ẹ̀ nǹkan tó rọra ṣẹlẹ̀ ráńpẹ́ hàn gbà mìíràn ń bẹ tó jẹ́ pé ojú òpó wa pàápàá jùlọ bí òjò bá ń rọ̀ báyìí àmọ́ fẹ́ rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ṣeun. òjò mi àwọn iṣẹ́ yín tẹ́ ẹ ti ṣe káàkiri àgbáńlá ayé ṣé ẹ̀yin fún ara yín náà ti ṣe iṣẹ́ kankan tẹ́ ẹ ti ṣe sí àwo àbí ìtẹ̀yìn àti bàbá jọ ṣe. Ojú ara mi ṣe nǹkan. Kí làkọlé rẹ̀? Nígbà tí kọ́nà sọ̀rọ̀ kẹ́ bàbá alágbé Bíkí Àyìndé Barrister ìgbà tó ṣe àìsí bàbá kú. Tí wọ́n papòdà. A ṣe àwo kan fún wọn. Àwo àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe tí wọ́n tà lọ sí Bíntìláyé. Bíntìláyé. Ẹlẹ́kejì mo tún wá ṣe Orísun Ayọ̀. Orísun Ayọ̀. Bàbá alájọ èmi àti dáàdì mi lájọ ṣe yẹn. Orísun Ayọ̀. Ẹlẹ́kẹta ni mo ń ṣe lọ́wọ́ tí ò ní pẹ́ jáde bí oṣù méjì sí mẹ́ta ní ìsìnkú ní pẹ́ jáde. Ṣé pé tí rẹ̀? Ìjà àgbà. Ní òun ni àkọlé ẹ̀sìn ní pẹ̀lú iṣẹ́ kí wà láwo. Lẹ́jọ́ àti bàbá náà. Àwọn erin ńláńlá ẹ darapọ̀. Kí wà láwo kéwì bí a ṣe máa ń kéwì. Àmọ́ retí ń gbà ẹ wá dákun báwọn ṣe ìgbà jáde ẹ wọ́nà bí ó ṣe dọ́dọ̀ wa àwa náà ò bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò bí ó ṣe dọ́dọ̀ wa níbí káwa náà lè jẹ àǹfààní rẹ̀. tó bàbá a ti mọ̀ yín mọ̀ nǹkan kankan lórí kákéwì èmi wí nǹkan kan nígbà tí bàbá wa darapọ̀ mọ́ wa mú ní ògo lẹ Yorùbá Adẹ́dà ṣe wọ́n bàbá ni ẹni tí Adẹ́dà fi ṣe aṣíwájú lórí iṣẹ́ akéwì dé yìí Ọlọ́run ti wá gbé wọn débi ńlá lágbára Adẹ́dà orúkọ wọn bàjẹ́ ẹ̀yin náà bàbá tí wàá fi lé lọ́wọ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà àìmọ́ṣe Adẹ́dà ẹ̀ wò akọ ìdí àìmọ́ṣe sí yín o ṣé wá rí tèmi fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé rí bẹ́ẹ̀ ṣe dánmọ̀ láọ̀rọ̀gùn àwọn èèyàn ti fi wáyà ránṣẹ́ sí mi ọmọ láti Ẹ̀pọ̀ kódà àlejò wa tí wọ́n wá sórí ètò lọ́sẹ̀ tó kọjá àwọn Ìlọ̀ràngún ni wọ́n kábíyèsí wa tìlú Island Ìlọ̀ràngún náà ni wọ́n ẹ dákun níwọ̀nba ní ìṣẹ́jú kan àbí méjì ẹ kàn nẹnu bẹ́ ẹ kàn rọra nẹnu wọ̀nba ẹ kì í láàrùn èèyàn gbóhùn yín kán gbóhùn yín pé tó. Ìjàlè mi bá kílẹ̀ bàbá mi. Ilé ọ̀gbọ́n ọmọ ògbó ìkọlà ọmọ àkókò àkókò ìyàdéwà ọmọ àbàtì ẹ̀yẹ. Èmi lọ rẹ wúrẹ́ láti dẹ́rẹ́sẹ̀ gbàgede àgùntàn láti dẹ́rẹ́sẹ̀ ẹ̀yà. Àkùkọ dáadáa láti fi ìpàdé lájọ́sí. Ewétewé mọ́ yọkọ̀ nínú ilé ìtiwá owó kúkú mo sì lọ yọkà. Èmi náà mọ̀ gbàrà ṣe mẹ́ta wọ̀ lájọ́sí. Múlẹ̀ wà ṣọ̀gbà pé nǹkan aṣọ gòkè ìdìbò. Ìkan yòókù ló lọ́yọ̀ nílẹ̀ Adéjọ́rin ní màá gbọ́. Ibi apẹ̀rẹ̀ sí lọ́pẹ̀ lọ́gbọ̀n pé ibi apẹ̀rẹ̀ sí lọ́pẹ̀ lẹ́yìn ibi àti ìpèsèjọ́ sí lọ́pẹ̀ níṣẹ́ tó ẹlé. Èmi lọ́mọ kíkọ́ ìhànwọ́ ní ìṣẹ́bọ̀. Àwa lọ́mọ òfin láti ìkẹ̀ ìlàsì olóko. Bàbá mi ẹni náà rẹ̀ ló lè di orí àgbọ̀dọ̀ orí apáta ó tún lòdì. Kò wá kú bá ṣe rá. Bàbá mi mú báyìí. Ẹ̀yin lẹ́gbà mí lọ́wọ́ ọmọ bàbá wa Ajóbíewé ọ̀gbẹ́ni Azeez Ajóbíewé bí n bá tún yín lẹ̀ ẹ̀ mọ̀ dá lọ títí dòwú ọ̀la ni ẹ̀ mọ̀ káwa náà dòwú ìlú kan náà láti wà kí la dé ẹ dákun o wọ́n ti ní òsáyé òjòrò lórí ètò lónìí tó ìbéèrè tí ń bẹ wájú mi kì í ṣèbéèrè ọdún àjíǹde bẹ
sì ti kí gbogbo àwọn èèyàn wa pátápátá pé a kú ọdún èní. Ẹ dákun bó jẹ́ gbólóhùn méjì àbí mẹ́ta ẹ fi kí wọn kú ayẹyẹ ọdún àjíǹde. Ẹ kí gbogbo wa kí gbogbo wọn ó gbóhùn yín. Gbogbo ọmọ rẹ̀ kùtù ẹtí gbogbo ẹ̀yàn èèyàn. Ẹ̀ka dúpẹ́ kájọ ọmọ ayọ̀. Àwọn kan lájọ ṣọdún ní bàtà tí àjọ ṣe kẹyìn. Àjàgbé ẹ̀ka dúpẹ́ káwọn ayọ̀ lọ́dún ìtumàlè ọba. Àwọn aṣọdún ní àṣẹ tẹ̀lé ìṣòwò tọmọ pẹ̀lá ìfúbalẹ̀ ọ̀rọ̀. Aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún. Oṣù ní ṣàṣọ àwọn aṣoṣùmọ́ṣù àwọn àtàjọ ṣọdún èyí láṣẹṣẹ ní owó tọmọ pẹ̀lá ìfúbalẹ̀ ọ̀rọ̀. Àmì àṣẹ. Tó ẹ ṣeun o, adúpẹ́ fún o, tó ibi à ń lọ ibẹ̀ gangan la dé yìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ bàbá tó sì jẹ́ pé ẹ ti ṣe iṣẹ́ ẹ̀ ní àṣelà, Adẹ́dàá ti kì í lẹ́yìn ẹ ti ṣe débi tó lámìlaka tó ní àpẹẹrẹ. Ìyẹn ò túmọ̀ sí pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ti gbè yín, ó sì ti sọ yín dẹni gíga. Àmọ̀ràn wo lẹ wá ní àwọn ọmọ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn mọ̀jẹ̀sín, àwọn ọ̀dọ́ langa pé tó ẹ dákun ẹ mọ̀ jẹ́ àfojú takíní ìdáná. Ṣé kéèyàn ó kẹ́kọ̀ọ́ kó gboyè àbí irọ́ ni mo pa bàbá mi? Kéèyàn sì tún jẹ́ olólùfẹ́ àṣà àti ìṣe Yorùbá. Àmọ̀ràn wo lẹ ní ẹ jẹ́ wọn gbọ́ lẹ́nu yín, ẹ sọ̀rọ̀ jí fún wọn nípa àṣà àti ìṣe Yorùbá àtàwọn àwọn tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn tó ń bẹ káàkiri àgbáńlá ayé, ẹ sọ̀rọ̀ tanijí fún wọn lórí àṣà àti ìṣe Yorùbá. Àwọn ilé fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ àti ìtẹ́jú jẹ́ àwọn bàbá wa, àwọn ìyá ọkọ̀ jì wa, àwọn òbí wa púpọ̀ ọwọ́ wọn ló ti wá. Mọ̀ láti fẹ́ jẹ́ kẹ́ máa kọ́ ọmọ yín pa àṣà ilẹ̀ Yorùbá. Lẹ́yìn bá wò ó pé ẹ̀yin ti mọ̀ tó bá yà ìyá lọ, àwọn ọmọ yìí ló máa kù. Táwọn ìbá kù àwọn láṣà ilẹ̀ Yorùbá ó ní àṣà wa ti fẹ́ wà, ó ti fẹ́ wà sí láíláí. Ẹ̀kọ́ wọn láṣà nípa Yorùbá. Ẹ jẹ́ ká mọ̀ ẹ̀kọ́ mọ̀ pé báyìí ni àṣeṣe ilẹ̀ Yorùbá, báyìí ni àwọn nǹkan tó wà nílẹ̀, báyìí ni èrò ilẹ̀ Yorùbá. Ó tún wá lọ sórí ẹ̀yin ọ̀dọ́. Ọ̀dọ́ kò sí pẹ́kàwé kẹ́kẹ́ kínní kan ò ní tó tẹ má ṣe àṣà wa. Àṣà sì yàtọ̀ sẹ́yìn. Ìwé òdì lọ́wọ́. Àwọn tẹ́ lọ́wọ́ orí ẹ̀rọ tó pè ní orí àti kìíní. Wọ́n wo bí àwọn òyìnbó bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àṣà wa. Ṣé kó kún orí ẹ̀rọ ayélujára? Bí wọ́n ṣe ń wo tàbí ti bá wò kí báwọn òyìnbó ṣe ń ṣe ẹ̀rú máa ń bá àwọn òkú tẹ̀. Pé ṣé wọn ní gba kínní lọ́wọ́ wa báyìí? Àṣà wa lọ́wọ́ àwọn aláwọ̀ funfun yìí. Àwọn táwa ní àṣà àfarasí ní àṣà wa kí wọ́n fẹ́ ṣe. Ẹ má ẹ̀ kí òyìnbó kó wá di ọjọ́ iwájú táwọn aláwọ̀ funfun wa fi máa lọ fi owó lọ kọ́ àṣà wa lọ́wọ́ wọn. A ní bí òyìnbó bí mẹ́rin sí márùn-ún tí àwọn fara wa kọ́ nípa oríkì. Pé kí wọ́n mọ́ jà wá lólè àṣà ṣe wá. Lórí tẹ́bájọ́dọ̀ bàbá wa Adéyẹmí Ẹlẹ́gbùúbọ̀, wọ́n wà ń bẹ̀ àwọn òyìnbó wà lẹ́kọ̀ọ́ pọ́fá. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Aṣọ́rìbó tó ń kọrin ilẹ̀ Yorùbá, aṣọ́rìbó tó ń kéwì wà. Báwo la kí wọ́n fẹ́ ṣe tó bá wáyé àṣà yìí àpàrọ̀ àwọn òyìnbó ìyẹn wà á máa gbé ga. Ẹ má jẹ́ kó ilé ẹ̀dá kan. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ àti àtẹ̀yìn ìyá ẹ̀jọ́ ẹ bá wa gbé àṣà yìí ní àrùkẹ́. Àjọ àmọ́ tèmi fún gbogbo wa nìyẹn ẹ̀jọ́. Ẹ ṣeun bàbá. Adẹ́dọ̀ ní payín làkàyè. Àmì àṣẹ. Adẹ́dọ̀ ní payín làkàyè. Kódà àmì àṣẹ. Ọ̀rọ̀ tani jẹ́ ẹ̀kọ́ tó wá wo èmi lára jù. Ẹ tún mẹ́nu dé pé lọ́dọ̀ bàbá wa Ẹlẹ́gbùúbọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ òyìnbó ní bẹ́ńbẹ̀ tí wọ́n ń kọ́ iṣẹ́ lọ́dọ̀. Nígbà ní tó
bó ti ń lùlù wọn kọrin wa gbogbo wa pátápátá náà láti mọ̀ à ń rí gbogbo ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ká mọ̀ tanra wa wọ́n ní kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ mọ̀jì wọn ó jà wá lólé àṣà àti ṣe Yorùbá wípé kò dáa kí ọmọ ẹlẹ́ran gbogbo wa kó wa mọ̀ jẹ egun ìbò síhùn ní ètò Yorùbá ló láṣà náà ké Ọlọ́run wá ní jẹ́ kí ká jẹ àsán o nígbà wọn bá ti kó gbogbo ẹran wa lọ tán olúwo rẹ̀ ó bá mọ jẹyán tí ò lẹ́ran tí ò ní kinní kan àríjọ fún ẹ dákun tó bàbá mi inú tèmi dùn fún ọ̀rọ̀ ìyànjú tẹ́ gbà wá ẹ ní àǹfààní láti kí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá wù yín mo mọ̀ káwọn èèyàn wá lè pè kí wọ́n ní pípẹ́ kí ìlú àwọn ṣùgbọ́n àárí ọjọ́ mú tolókùn kódà àárí àkókò tó pọ̀ ìlú mẹ́ta péré náà ni èmi ò mọ àwọn ìlú tí ń bẹ lọ́kàn yín o àmọ́ kíní yìí kíní wa ni kíní mi ni àmọ́ kó mọ̀ di pé ìwọ náà wá lè sọ̀rọ̀ ọmọ Ìbàdàn lèmi náà o ẹ dákun àwọn ìlú wa tó bá ń bẹ lọ́kàn yín ẹ kí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní kánmọ́kánmọ́ bàbá mi torí àyè ọjọ́ mú so lókun. Kò sí tí mo ṣe wá kì í tí mo rẹ́ tí mo ti kí ìlú bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ kí ìlú ìyá mi. Ẹ fẹ́ kí ìlú ìyá yín. Ẹ̀gbá ni ìlú ìyá mi. Ẹ̀gbá. Ọmọ Ẹ̀gbá ni wà. Ẹ̀gbá ni wà. Máa sọ pé Ẹ̀gbá ọmọ olùlọ. Olùgbọ́dọ̀ rí ọmọ ẹ̀ṣẹ́ tí mo rí kíkọ Ẹ̀gbá ọmọ owó lóró kí ọmọ lọ́mú kúkú lọ́rọ̀ gbígbé. Ẹ̀gbá ọmọ olùlọ́ta. Ẹ̀gbá ọmọ Ẹ̀gbá òṣèré kò ṣe bí àwọn ọlọ́mọ àkìtì káká ọ̀bọ ìfọ́yín oògùn. Ẹ̀gbá tí ń fọlájà wá fògùn jà. Olùgbọ́dọ̀ bí ọmọ ẹ̀gbá mi kíkọ ọmọ márùn-ún tí ń dáná òkè Ẹ̀gbá láyé. Gbogbo wọn ní ń dáké olùgbà ọba àgbà ọba olówó aláké èmi kò jẹ́ kọ́ wọ́n gòkè ọ̀fà mẹ́ta wọ́n gòkè ọlọ́wọ́ wọ́n mú mi sáré sáré mẹ́ta àwọn mú mi òkè wọ́n pọ̀jọ́ ọmọ àṣẹ tí mo ń kọ́ àwọn ọmọ tó dára kiri wọ́n ní mo fẹ́ mo rò lágbàáyé wọ́n ní ìpínlẹ̀. Ṣé ẹ̀gbọ́n wa ní gba gbogbo àkókò ayé o? Àlejò mi ó kú bá ṣe dànù bí ó báyìí Ẹ̀gbá lẹ́gbẹ́ fi gbogbo ẹ̀ ṣe ó ti dá abẹ́ o. Gbogbo ẹ̀ yọ ẹjẹ́ sì máa kó owó yín ránṣẹ́ báyìí. Àlejò àmọ̀yé mi pàtàkì àlejò ọ̀rọ̀ ní kíní o. Ọ̀gá mi ó dàbí ẹ̀rọ ìlànà àlejò wa àmọ̀yé pàtàkì dájọ́ ọ̀rọ̀ ti fẹ́lẹ̀. Wọ́n ti tú gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbà ní lónìí. Ẹ̀yin ọmọ Olúmọ gbogbo ẹgbà ẹ̀ ó yàyà. Ṣé tó dà àlejò mi? Ẹ̀kì lọ́rọ̀ gún ẹ̀dìkì Ẹ̀gbá. Tó. Sọ́ọ̀sọ́ ni. Nígbà tá a wá rí yín mú mọ́. Sọ́ọ̀sọ́ ni o. Àti ẹ̀rí yín dánu dúró gan pàápàá. Ẹ tá à ń lọ ní Ẹ̀gbá ti dá gbogbo àkókò wa. Kí la wá fẹ́ ṣe sí báyìí? Ìṣẹ́jú kan péré lẹ ní. Ìlú wo ló tún wù yín? Bàbá Dóbíewé ti kì wá dáadáa kódà wọ́n ṣe àwo fún Yorùbá ló láṣà. Ìlú tó bá ń bẹ lọ́kàn yín ẹ kì wọ́n èmi ò bínú ẹ kì ìlú tó bá ń bẹ lọ́kàn yín ẹyọ kan ṣoṣo ló kù tá a fún yín láǹfààní. Ìjẹ̀bú. Ìjẹ̀bú ọmọ ẹ̀rẹ̀ ni wà. Àwọn bá lọ sọ àwọn akíkàlídàrí máa ń sọ pé Ìjẹ̀bú olórí kì í wọ́n pátá lọ́pàá. Ọmọ
wọn. Bàbá àwọn ìjọba àwọn ilé ẹ̀rọ ìrìn. Bàbá àwọn ìjọba àwọn ilé ẹ̀rọ ìrìn. Bàbá àwọn ìjọba fẹ́ ní ìtọ́kùsọ̀dọ̀ àjẹmọ́ àwọn ọlọ́mọ àjẹmọ́ àbíjọ́. Káàkiri wọn kò sàkàlẹ̀. Ìbálòpọ̀ wọn kò rẹ̀ mọ́. Ọmọ tó máa dé. Ọmọ tó lọ sí pẹ̀lú ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni, Ìjẹ̀bú ló ní. Àlejò mi, ìṣẹ́jú kan la fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú tẹ̀ ń gbọ́ wa, ẹ fi owó yín ẹ fi ránṣẹ́ sílé agbódò wa o. Kò ní sún yín láṣẹ Adẹ́dá. Àdéjọ́wòye mi pàtàkì tó ká tó wá yọ̀ǹda yín lórí ètò ẹ dákun dábọ̀ pẹ̀lú gbogbo àwọn àmọ̀ràn tẹ́yin náà ti gbà wá. Ǹjẹ́ iṣẹ́ yìí ṣe ń fi àǹfààní lẹ̀ fún àwọn ẹlòmíràn láti wá kọ́ bàbá àbí lọ́dọ̀ títí yín náà ṣé àyè wà fáwọn èèyàn láti wá kọ́ ọ? Kódà gan àwọn ọmọ skul bá láti bí àwọn ilé ìṣe wọn máa ń wá tó máa wá sọ ìbánúsí. Àwọn ọmọléèwé gíga wọ́n ń tọ bàbá wá àtẹ̀yìn náà. Adẹ́dà. Ẹ fẹ́ dá iléèwé rẹ̀ lẹ̀ fáwọn èèyàn láti wá máa kọ́ ewì. Àmì àṣẹ. Àmì àṣẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà àti ìṣe Yorùbá onáàlẹ̀ ń gbọ́ yìí. Ọ̀gbẹ́ni Azeez Ayilara wọ́n ní èrò tó ń bẹ lọ́kàn àwọn àti bàbá ni láti dá iléèwé tí àwọn èèyàn ti ní àǹfààní láti wá ewì tí wọ́n lè kọ́ ẹ̀sà àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n wàá máa kọ́ àtìjálá àti gbogbo ẹ̀ lágbára Adẹ́dà èròǹgbà ní Adẹ́dọ̀wá yóò sọ́dọ̀ ohun ìmúṣẹ. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe ẹ nífẹ̀ẹ́ síṣẹ́ bàbá wa ẹ lè kàn sí wọn. Ẹ bá wọn sọ̀rọ̀ ìgbìyànjú tó ní kálukú àtagbára tó ní kálukú bá ní tó lè ìgbìyànjú tán bá lè sa èmi gbàgbọ́ pé irú èrò yìí yóò wá sí ìmúṣẹ láti máa rè kí ẹ tó wá máa lọ ẹ dákun dábọ̀ ẹ súre fún iléeṣẹ́ rédíò glowfm.com kẹ́ẹ̀sì ṣàdúrà fún ètò Yorùbá ló láṣà ètò ìkílẹ̀ yín náà rí sí òun ló fún àwọn èèyàn láǹfààní láti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti mọṣẹ́ tẹ̀ ń ṣe àmọ́ wọ́n rí ipa tẹ́yìn náà tún kó dáadáa lórí àṣà àti ṣe Yorùbá ẹ súre fún wa kẹ́ ẹ tó lọ iléeṣẹ́ rédíò wa àti ìdákùndábọ̀ ẹ súre fún iléeṣẹ́ rédíò. Ó dúpẹ́ lọ́wọ́ Yorùbá láṣà àti lọ́wọ́ rédíò wa iléeṣẹ́ ipò nìjọba àti ìwádìí ńlá ara orílẹ̀-èdè ìbílẹ̀ rẹ̀ pẹ̀lú ògbọ́n náà ẹ̀ṣẹ̀ ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè ẹ ṣeun àkàrà yín Ọ̀gbẹ́ni Azeez Ayilara láṣẹ Èdùmàrè àti òye tí Adẹ́dà fún yín kò ní díbàjẹ́ o wá wò ohun tẹ́ẹ̀fí ń fọ rere tó sì ń di ohun tó dáa fún yín láṣẹ Elédùmarè wá ní ti bí ohun ní fi Adẹ́dà àwọn èèyàn ò ní kọ ìdí àmọ́ ṣe sí yín láṣẹ Elédùmarè iwájú lọ̀pẹ́ ibi tí yín ó mọ rẹ́ ó kọ dáadáa tí bàbá ti bẹ̀rẹ̀ kò ní bàjẹ́ lórí yín láṣẹ Elédùmarè ẹ̀yin náà láṣẹ Elédùmarè bó bá wù yín ẹ̀yin náà ó tún fi lọ́mọ lọ́wọ́ orúkọ Ajóbíewé orúkọ dáadáa ni orúkọ tí gbogbo àwọn ọmọ tó fi àṣà àti ṣe Yorùbá ń gbọ́ tí wọ́n mọ̀ pé tó Dànsákì orúkọ rere ni orúkọ yìí kò ní di ìbànújẹ́ láṣẹ Elédùmarè ẹ mọ̀ lọ wájú sí ni o ẹ ṣeun tá a pè yín tẹ́ sì jẹ́ wa láṣẹ Elédùmarè a mọ̀ rí yín bá o ní kàndà mú o adúpẹ́ o ayọ̀ǹda yín lórí ètò Yorùbá ló láṣà tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun bàbá wa dáadáa èmi àti ẹ̀ sọ ọmọ ní orúkọ yìí orúkọ tí oníkálukú wá tè láṣẹ Elédùmarè kò wá ní díbàjẹ́ ó wu ni ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gàngàn ọ̀nà fún ni ò jẹ́ afẹ́ máa ń fi ṣe ìdá.
a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá wọlé pátápátá a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbìyànjú àti pè wá ṣùgbọ́n tẹ́ ẹ ráyè láti wọlé àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà káàkiri àgbáńlá ayé ní ìlú Manchester tá a wà ní orílẹ̀-èdè United Kingdom nílùú Nàìjíríà ní Sweden ní ibikíbi ní Ireland adúpẹ́ àmàrí bá láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ kó àwo àti kásẹ̀tì fún wa ẹ ṣeun o ajínrere ìyá wa Fúnmi Aláyọ̀ ẹ ṣeun adúpẹ́ ìjọ Freedom Arena ẹ ṣeun adúpẹ́ àwọn dáadáa ìyá wa gbogbo yín lẹ mọ̀ wọ́n màmá Arẹ́gbẹ́ àwọn náà ti dé sí ìlú yìí wọ́n sì ní pé ká bá wọn nọmbẹ fún gbogbo yín pẹ̀tọ́ ìjọ méje ìjọ Ṣẹ́gun ọjọ́bọ̀ ọjọ́ méje náà àti ọjọ́ Àìkú méje ọ̀tọ̀ọ̀tọ̀ wọn làwọn gbé pàdé àdúrà lálẹ́ kí oníkálukú kó yá tìkẹ́tìkẹ́ kẹ́ pàdé àwọn ẹ sì ní àǹfààní láti gbàdúrà dáadáa níbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run èmi fún ara mi gẹ́gẹ́ bí ìṣe mi ẹ ti mọ̀ pé èmi ni atọ́kùn ètò yìí tó bá wá jẹ́ pé ẹ fẹ́ ṣe ayẹyẹ tẹ̀ ń wá olùdarí ẹ dákun dábọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Glo FM òun ni 01612058995 tàbí kẹ́ẹ̀kan tó wá lórí ti alágbèéká yìí tó jẹ́ 07914068090 gbogbo àwa tá à ń ṣọdún àjíǹde lónìí eléyìí àṣàṣemọ àṣèyí ṣàmọdún láṣẹ Elédùmarè lágbára Ọlọ́run lágbára dẹ̀dá wò eléyìí tá à ń ṣe yìí tó bá tún fi dọdún tó ń bọ̀ àlékún owó àlàáfíà ọmọ àìkú baálé ọ̀rọ̀ òní ò jẹ́ pin wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o ẹ̀yin tẹ́ sì ń wò wá ojú tẹ́ fi ń rí wa láṣẹ Elédùmarè kò ní díbàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ìjọ rẹ̀ wá sórí Facebook rẹ̀ com ẹ fi ìfẹ́ yín ẹ fi hàn wá níbẹ̀ téèyàn bá nífẹ̀ẹ́ nǹkan kéèyàn kó gbọ́wọ́ lé ni kí àwọn èèyàn sì mọ̀ pé tó ìfẹ́ tá a ní òun la fi hàn yìí tó oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ tẹ́ gbọ́ wa lágbọ́yé àti gbogbo ẹ̀yin tẹ́ wò wá láṣẹ Elédùmarè ìpàdé wa bí oyin tó ń bọ̀ lágbára láwùrà bí ẹ wò àtẹ̀mí àti yín àní pẹ̀dín láṣẹ Elédùmarè ọ̀gá mi tó da gbogbo ẹ̀pọ̀ tẹ́ ẹ fi ń gbọ́ wa yékéyéké kódà mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ dákun dábọ̀ ẹ mọ̀ bínú fún dídàpọ̀ tó rọra ṣẹlẹ̀ ráńpọ̀ òun ló fà á ṣùgbọ́n kí n tó wá máa lọ lónìí láṣẹ Elédùmarè mo fẹ́ fi orin yìí kí n tún fi dá fún yín láṣẹ Elédùmarè àṣeyí ṣe àmọ́dún fún gbogbo àwọn ọlọ́dún ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mọ́ tí ìdí ẹ̀ ń ròyìn ìpàdé wa bí oyin lágbára dẹ̀dà Bùkọ́lá Adítẹ́rù kún lèmi jẹ́ mo fi lè ṣe lọ tó ire ó dàbọ̀. Alhaji Abbas Obesere àwọn ni wọ́n ṣe àwọn ìfẹ́ ètò Yorùbá ló làṣà gbogbo yín ẹ dákun dábọ̀ ẹ gbọ́ ẹ fìfẹ́ yín hàn ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti ń sọ pé agbádùn orin tí bàbá wa ṣe fún wa lálùfẹ́ ọ. Yorùbá ló láṣà ààrẹ ọmọ Yorùbá àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà yóyóyó ọmọ Yorùbá ààrẹ ọmọ Yorùbá àwa ló láṣà. Àkàndé Abàṣe ní arápáná ètò Yorùbá máa ló láṣà ẹgbẹ́. Ilé kò ṣe kó ra òun àkùnlé. Ọmọ Yorùbá máa lò ní ẹ̀ṣẹ̀. Kárí ni iye ní sábà wọlé. Àkọlé kan lórí àti wáyé o. Orí ètò tó rẹpẹ̀ ní Manchester. Iye ní United Kingdom pàápàá. Ìyá ètò ṣáà ní ibùdó ìgbà àti ìdẹ́rù.